adé páálí ló wà lórí Aláàfin báyìí báyìí. Ah. èyí tóun ṣẹ̀ṣẹ̀ fi lọ jẹ tí gómìnà ò fọ́ sí adé páálí gangan lòun ṣẹ̀ gbé lórí ẹni yẹn kò dẹ̀ sí ọba tó máa jẹ ní Nàìjíríà bóyá ilé Haúsá nàbí tí ò ní ní páálí. so yẹn tó máa sọ pé adé páálí ni gbogbo wọn jọ ń gbé dání. sẹ́ni ò wá mọ̀ báyìí. ẹni ọmọ wọn tún sọ pé ó wà nínú àwọn tí ó ń fún àwọn agbésùmọ̀mí lówó tó ń pa àwọn èèyàn nípa púpọ̀ káàkiri ó dẹ̀ ti bọ́ sí Áfíríkà báyìí ó ti wà ní Nàìjíríà àwọn ISIS ISWAP tẹ́ pé ó wà nínú àwọn tó ń fún wọn lówó tí wọ́n bá pa kì í ṣe ohun tó burú. Yorùbá nation la wà yìí lọ́wọ́lọ́wọ́ yìí Yorùbá nation la ń lò ok nǹkan kan wà kò tẹ́ lọ́rùn ó wá ń jagun lọ nígbà tó wá pàdé nǹkan tó nítorí nǹkan tó ń jagun yẹn lọ́nà ṣé kò yẹ kó sinmi ogun ni kò ní irọ́ mo ti gba kí náà ṣùgbọ́n mo tún jagun lọ òun fúnra máa bógun lọ nígbà tí èèyàn jagun lọ ó pé nǹkan tá a máa ń fẹ́ náà rèé a fẹ́ káwọn èèyàn wà kán lẹ́nu ń bẹ̀ nǹkan tó ń pè ní Yorùbá nation ni a fẹ́ lẹ́nu ń bẹ̀ kó jẹ́ pé orílẹ̀-èdè wa ni àwa là ń sọ̀rọ̀ àwa là ń pàṣẹ àwa náà lè ló ń láṣẹ wá múlẹ̀ kí ló ilẹ̀ ní kó máa jà lọ fún irú ìjà lọ sí ọjà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì máa jó lọ owó ìyẹn náà ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tó parọ́ pé àwọn olódò disappointed èlé náà ti dá nígbà tí Sunday Igboho rà iṣẹ́ nígbà tó ní wanted ni èlé náà ti dá fún mélòó ni wọn ló ti lọ bá gbọ́ bùkátà ìyàwó àtọmọ mélòó ni wọn ló sọ pé Sunday Igboho yà á ti kówó jọ gbà máa fi jẹun àwọn ṣáàjẹ kó ṣiṣẹ́ gómìnà ò ronú gómìnà sínétọ̀ ló fẹ́ ṣe Ọlọ́run wá kádàrá pé gómìnà ló máa jẹ́ bàtà ti kádàrá wọn yẹn ó jẹ́ kán ṣe dáadáa May 29 ọmọ pé 7 ìjọ yẹn náà làwọn náà máa ṣe birthday ọmọ pé 7 years as the governor pẹ̀lú gbogbo resources tá a ní ó yẹ kán ṣe dáadáa wọ́n lè gba máàkì díẹ̀ o sí o mo kì í sọ pé 3/10 àbí tó bá tún ṣe àwọn nǹkan kan sí ẹ̀ kán ṣe gbogbo àwọn mall junction nínú nìkan gbogbo àwọn ọ̀nà yẹn káàkiri lọ sí àwọn ibì kan lọ sí Mọ́kọ́lá Ẹlẹ́gà gbogbo àwọn ọbẹ̀ yẹn gbogbo àwọn ọ̀nà alárúgbó àwọn ọ̀nà mi ò tẹ̀ ń ṣọ̀nà ọ̀ràn ẹ̀ tẹ̀lé sọ pé àwọn èèyàn ló ń gbé ẹ̀ mọ́ yẹn mo sọ pé mo fún wọn ní 3/10 wọn ò ṣe dára tó ṣùgbọ́n ààrẹ mo ti fún wọn 7 wọn ò ti gba 10 o. àwọn ohun tá à ń gbọ́ àwọn ohun tí èèyàn ń rí ó máa ń ní í ṣe ó dẹ̀ máa ń nípa nínú ìgbésí ayé àwọ̀ ẹ̀dẹ́ èèyàn ó máa ń bọ́ sínú ọpọlọ Ọlọ́run láti ṣiṣẹ́ tó túmọ̀ sí pé ohun tá a bá rí ohun tá a bá gbọ́ ohun tá a ń wò ó ní iṣẹ́ tó ń ṣe nínú ayé ẹ̀dá béèyàn bá gbọ́ orin míì á jẹ́ orin àdúrà kódà ẹlòmíì ò lè gbàdúrà ṣùgbọ́n tó bá ń kọ àwọn orin àdúrà tàbí tó ń gbọ́ àwọn orin àdúrà ó lè ti bẹ̀rí ìdáhùn tó ń béèrè fún òun ló mú Kálà ní Nightingale ṣe kinní kan orin wọn tí wọ́n pè ní agbára kọ́ ó ní àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ kan nínú eléyìí tó jẹ́ pé bó ṣe jẹ́ pé ó ṣòro fún ọ̀pọ̀lọpọ̀ láti gbàdúrà ó ṣòro fẹ́lòmíì láti sọ ohun tó dáa sínú ayé ara ẹ̀ orin yẹn gan bẹ́ẹ̀ bá ń kọ máńgẹ́lì tó ń kọjá ó lè tibẹ̀ wá ṣẹ sínú ayé yìí mi máa ń gbọ́ nínú mọ́tò lórí ìrìn ibikíbi tí n bá wà ni mo ti ń gbọ́ orin náà ẹ gbìyànjú láti lọ gbọ́ orin Àlàní Nightingale gbogbo social media handle wọn Àlàní Nightingale lẹ́ẹ̀tẹ̀ ẹ subscribe ẹ like ẹ comment ẹ dẹ̀ share ẹ ṣeun. ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ bọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ariwo lọ́tún ariwo lósì lórí ọ̀rọ̀ Israel àti Amẹ́ríkà pẹ̀lú Iran ogun ìbẹ̀rẹ̀ ogun lèèyàn rí kò sẹ́ni tó mọ̀ pin ẹ̀ ń láráyé ń pariwo ibo ló fẹ́ já sí ó ní ìbéèrè gan Tóbi Fásùgbà ló kọ mí Bẹ́mbẹ́yẹ́kẹ́ ń pè mí lónìí mo kì í ẹ tún wò ló ní Bẹ́mbẹ́yẹ́kẹ́ mo ní àlejò Honourable Barrister Yomi Ṣólánkẹ́ pẹ̀lú mi mo kí ẹ kú dédé àsìkò ìsọ. mo kí ẹ̀yin wa a kú ojúmọ́ Ọlọ́run á gbàdúrà ọjọ́ òní tiwa. àmín àmín. ọ̀rọ̀ adarí ẹ̀sìn yanyan nílẹ̀ Iran tó tún jẹ́ adarí ìlú ilẹ̀ Iran Ali Khamenei eléyìí tí Amẹ́ríkà àti Israel tí wọ́n pa ní fọnáfọnṣu níbi tí wọ́n ti ń jókòó ṣe àwọn ìpàdé kan lọ́wọ́ wọ́n pa náà fọnáfọnṣu ọ̀rọ̀ yẹn mú wàhálà jáde lẹ́yìn ikú náà àwọn èèyàn ní ohun tó ń ṣẹlẹ̀ bọ̀ yìí o ohun tó ṣeé ṣe kó fà lẹ́sẹ̀ ó máa lágbára àwọn kan ní kò sí ní tí ó tẹ̀yìn ẹ̀yọ́ ohun tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ náà ẹ jẹ́ mú báyìí ìgbà tẹ́ gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ yẹn kí ló wá sí yín lọ́kàn. ní àkọ́kọ́
èmi rí i pé àwọn ohun tó ń ṣẹlẹ̀ nǹkan méjì ni ló wá sọ́kàn mi. Àkọ́kọ́, láti gba agbára lọ́wọ́ ẹni tó rò pé òun lágbára, ìyẹn láàrin Amẹ́ríkà àti Israel. Pé ó ti pẹ́ tí ààrẹ Iran tó ti wá ń sọ pé òun ní àdó olóró tó lè pa gbogbo àwọn èèyàn run. Nípa àwọn dẹ̀ ti ń ṣe oríṣiríṣi, ẹni ìdẹ̀rí lóòótọ́ ó dẹ̀ ti wà lórí oyè náà, ilẹ̀ ti ta sí díẹ̀. Ó ti mọ òun ló lórí ẹ̀sìn wọn, òun ló lórí gbogbo ẹ̀, òun ló lórí ìjọba. Ṣùgbọ́n ó ṣe láàánú pé pẹ̀lú báwọn ará Iran náà bí wọ́n ṣe ń rí owó tó, wọ́n ṣe ń rí gbogbo ohun àlùmọ́nì tó, ìyà tó ń jẹ wọ́n kì í ṣe kèrémí. Ṣùgbọ́n ká mú yẹn sẹ́gbẹ̀ẹ́. Ṣùgbọ́n ní ẹlẹ́ẹ̀kejì, wípé nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀, ọ̀rọ̀ wípé a fi dá ìjà tí ò jẹ́ kó wáyé, ká fi dálẹ̀ ni. Lóòótọ́ ẹni yìí ó jẹ́ ẹni tó lágídí tí ò fẹ́ gbọ́ tẹlòmíì mọ́ tiẹ̀. Nínú àwọn àkọsílẹ̀ tàbí ìwádìí tó wà nílẹ̀ ni pé wọ́n sọ pé ó ti ń gbé àwọn ìgbésẹ̀ oríṣiríṣi mìíràn láti tún ní àwọn oògùn olóró, àwọn àdó olóró míì. Pàápàá jùlọ nígbà tí ó bẹ̀rẹ̀ sí bá China tó bẹ̀rẹ̀ sí bá wọn ṣe ọ̀rẹ́. Russia náà wọ́n jọ ń ṣọ̀rẹ́ ni. Tẹ́ bá dẹ̀ wo Russia dẹ̀ rèé, ìwà bíi ajagunbalẹ̀ náà ni Russia ń wù lẹ́nu láti bí ọdún 3 sí 4 báyìí, tí wọ́n láwọn fẹ́ gba orílẹ̀-èdè Ukraine lẹ́gbẹ̀ẹ́ wọn, láwọn fẹ́ gbà padà. Láì nígbà tẹ́ orílẹ̀-èdè tí wọ́n ti gbòmìnira tó bẹ̀rẹ̀ sí bá wọn jà tó ń ju àdó síbẹ̀, ìjà ajagunbalẹ̀ náà ń wù. So àwọn ẹ̀dẹ̀ lòun wá ń bá rìn tí wọ́n jọ ń ṣe. China tó dẹ̀ tún bá ìrìn rẹ̀ wọn kì í ṣe ọ̀rẹ́ Amẹ́ríkà. Ṣùgbọ́n nǹkan yẹn náà gẹ́gẹ́ bí nǹkan tí mo ṣe wò ni pé àwọn èèyàn wọ́n fẹ́ máa fi pé mo lágbára jù ẹ́, tàbí mo jù ẹ́ lọ, tàbí mo nífọ̀n mo lè kánná jù ẹ́ lọ. Òun nìkan tí wọ́n ń ṣe ní nǹkan tó wà nílẹ̀ yìí. Tó dẹ̀ yẹ pé nígbẹ̀yìngbẹ́yìn ẹ̀, àtúbọ̀tán ẹ̀, àwọn èèyàn aráàlú ló máa jẹ ìyà èyí tí ó pọ̀ jù nínú ohun tó wà ńbẹ̀. Ṣùgbọ́n kí Ọlọ́run kó bá wa dá sí i, òun lọ̀rọ̀ àdúrà tèmi. Bí Amẹ́ríkà ṣe wá pa báyìí, ṣé ohun tó dáa ni? Nígbó ìgbà tẹ́ ti sọ náà lọ̀rọ̀ yín náà àti táwọn èèyàn kan sọ pé irú èèyàn tẹni yẹn náà fúnra ẹ̀ jẹ́ tó dáa. Tá a bá wò ó náà lọ́tùn-ún lósì, nínú àwọn ọ̀rọ̀ ìwádìí tó jinlẹ̀ dáadáa tó ń tún ṣe, wọ́n tún sọ pé ó wà nínú àwọn tí ó ń fún àwọn agbésùmọ̀mí lówó tó ń pa àwọn èèyàn nípakúpa káàkiri, ó dẹ̀ ti bọ́ sí Áfíríkà báyìí, ó ti wà ní Nàìjíríà. Àwọn ISIS, ISWAP tẹ́ pé ó wà nínú àwọn tó ń fún wọn lówó. Tí wọ́n bá pa kì í ṣe ohun tó burú, torí pé èèyàn tó bá wà tó pé àti dẹ́mi ẹlẹ́ni légbodò òun ni ayọ̀ tiẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ tí ò bá sí láyé kì í ṣe nǹkan tó burú. Ká mú ọ̀rọ̀ ẹ̀sìn kúrò. Ọ̀rọ̀ ẹ̀sìn làwọn èèyàn kàn fẹ́ kìbọnú ẹ̀ tí ẹ̀sìn kìíní kan, ọ̀rọ̀ ẹ̀sìn kọ́, ẹ̀sìn ò gbọ́dọ̀ máa sọ wípé ṣùgbọ́n lóòótọ́ náà lẹ́gbẹ̀ẹ́ kan náà nínú ẹ̀sìn Mùsùlùmí ó wà nínú ẹlẹ́gbẹ̀ẹ́ kan pé o lè bá èèyàn jà tó máa ti san owó orí. Nínú Quran chapter 9 verse 5 ó wà bẹ́ẹ̀ pé tẹ́ bá ń bá wọn kan ṣeré, tẹ́ bá ní kán san owó orí tó máa ti san, nípa àwọn aláìgbàgbọ́ àbí rí àwọn ẹlẹ́sìn míì tó máa ti san, ẹ bá wọn jà, ẹ pa wọ́n. Tẹ́ bá tún wo verse 5 oríṣiríṣi lọ sàlẹ̀ bẹ́ẹ̀ bí kán digun jù wọ́n, gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ wà nínú ẹ̀sìn wọn. Ṣùgbọ́n nígbà ojú dúdú, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tèmi mi máa ń sọ, gbà ojú dúdú gbogbo yẹn lè wà lọ́kàn wọn tó máa ṣe. Nísìnyí nígbà tí àwọn èèyàn ti mọ̀ pé ẹnìkan ò kì í ṣe ẹranko sí ènìyàn, èèyàn kan ò dẹ̀ ju ẹnìkan lọ, àparò kan ò ju kan lọ àfi tó bá gorí ebè. Tó bá gorí ebè ni pé owó wà lọ́wọ́ ẹ̀ ju lágbájá lọ, gorí ebè nìyẹn. Ṣùgbọ́n èèyàn túmọ̀ sí pé ẹ̀jẹ̀ tó wà lára ẹ̀ yàtọ̀ sí tẹlòmíì. So wípé tó bá di pé ẹnìkan wá sọ pé irọ́ o, nǹkan tóun bá mẹ́rin náà lòun máa ṣe, àwọn máa pa àwọn èèyàn, àwọn máa fi tipátipá sọ pé àwọn irú ẹni tí ò bá sí láyé kì í ṣe nǹkan tó burú. Nítorí pé láti lè kọ́ àwọn tí ó tún fẹ́ wúrú ìwà bẹ́ẹ̀, láti lè kọ́ wọn lọ́gbọ́n ìgbé káwọn náà má ṣe. So tó máa parú ẹni bẹ́ẹ̀ kì í ṣe nǹkan tó burú rárá.
kódà nísìnyí tí Sheikh Ahmad Gumi wá sọ̀rọ̀ lórí tó ṣẹlẹ̀ yẹn, bákan náà la rí ní Nàìjíríà tí àwọn kan ṣe ìfẹ̀hónúhàn náà tako ìṣekúpa Khamenei. Kí ni tí kìíní yẹn ń sọ fún wa? èmi yẹn nígbà tí ìròyìn yẹn jáde gan ṣe lépa mi lẹ́rìn bó ṣe ń rẹ́rìn pé wọ́n ń jà ní Iran àwọn aláìmọ̀kan ní Nàìjíríà ní òkè ọ̀yà àwọn láwọn ń ṣe kílé táwọn ṣe Wọ́n ṣe tẹkọ̀ lẹ́kọ̀ọ́ létí náà, ẹyẹ kan tẹkọ̀ létí kan lọ sọ́hun wọ́n protest lẹ́kọ̀ọ́ náà. èmi fẹ́ kàn lọ gbèjà wọn ni tí ó bá ń ṣe pé ẹni tí ò ní làákàyè wọ́n sọ pé ẹnìkan ń bàlújẹ́ ẹnikẹ́ni tó bá gbèrú ẹ̀ lẹ́yìn ọ̀bàyéjẹ́ náà lòun náà wọ́n wà nínú àwọn agbésùnmọ̀mí tó ń da Nàìjíríà gan láàmú tí ilé ẹ̀kọ́ mú wọn kọ́ kó wọn kọ́ lọ tì wọ́n mọ́lé kọ́ gbé wọn lọ ọ̀rọ̀ tí ò kan Nàìjíríà ìyẹn náà lọ́pọ̀ nípa tá a fi ba orílẹ̀-èdè yìí jẹ́ ẹ máa rí àwọn kan náà wọn kọ̀ọ̀kọ̀ra wọn jọ wá ní ẹ̀sìn tiwa o in fact nínú ẹ̀sìn mùsùlùmí gan àwọn kan tuntun wà nínú ẹ̀sìn mùsùlùmí tó tún wo àwọn mùsùlùmí míì pé àwọn ilé òun ṣẹlẹ́sìn wọ́n tún wo àwọn mùsùlùmí ẹgbẹ́ wọn wípé eléyìí ọ̀n sin Ọlọ́run bó ṣe jẹ́ káwọn sin Ọlọ́run torí pé tó máa ti ń bá àwọn èèyàn ṣe tó máa ti ń bá àwọn èèyàn ní tó máa ti ní sùúrù pẹ̀lẹ́ lòmíì tó máa ti ń wà láàfíà pé ọ̀n ṣẹ̀sìn ṣé nǹkan tí ẹ̀sìn náà dẹ̀ kọ́ wa nìyẹn so irú ẹni tó bá láwọn ṣe ìfẹ̀hónúhàn sílẹ̀ kan kó ogun wọn kọ́ lọ tì wọ́n mọ́lé kọ́mọ lọ sílé ẹjọ́ torí pé kí ni wọ́n fẹ́ dá họ́ọ̀ sílẹ̀ breach of peace òun ló wà lábẹ́ òfin tó wà fún wọn wọ́n fẹ́ dá họ́ọ̀ sílẹ̀ torí pé kí ni ẹni tí ò bá mọ̀ a máa ń sọ pé ẹni tí ò gbọ́n kò jẹ́ kán kọ tẹ́ bá lọ kọ́ ẹni tí ò gbọ́n òun máa dààmú yín tó bá yá so ẹlòmíì tí ò ní ìwà yẹn lọ́kàn ìwà ìbàlújẹ́ ìwà ọ̀bàyéjẹ́ tí ò ní lọ́kàn tẹ́yìn kan wá sí pé ẹ̀yin náà wá ń ṣe wọn ká ẹ wá kí ló dé tó fi ń ṣe nítorí bàbá ẹni òun náà fẹ́ sílẹ̀ wọ́n lè òótọ́ dẹ̀ ni pé tá a bá sọ̀kò sọ́jà ìyẹn ò mean pé àní ní ọmọlẹ́yìn èyàn lè tafà sínú ọjà báyìí kó pààyàn ẹni máa ní yes now ẹ̀tọ́ ẹ̀ ló ń gbàdúrà fún ẹ máa láwọn ẹni tó máa sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n irú wọn àbọ̀rọ̀ jẹ́ kán wà láwùjọ ó yẹ ká máa kó wọn kúrò nílẹ̀ ni bó ṣe ṣe fún ààrẹ Iran kò yẹ kó wọn wà láwùjọ. ṣé n tẹ́ sọ báyìí ni wípé Trump àti Israel tí wọ́n ju bọ́ǹbù náà tí wọ́n gbé ìgbésẹ̀ yìí pé táwọn náà ṣe náà èèyàn dáadáa làwọn náà. mi ò sọ pé Trump jẹ́ èèyàn dáadáa o mi ò dẹ̀ sọ pé Netanyahu prime minister Israel mi ò sọ pé èèyàn dáadáa ni torí pé àwọn náà kò sí bí èèyàn ṣe máa rìn tí orí ò ní mì but ìkọ́kọ̀ dájú kan lọ ni agbára tí èwo ló wá dáa jù. àwọn méjèèjì dájú Iran president lọ ẹ lọ wo àwọn èèyàn ará Iran ṣe tó máa ń sọ pé àlùmọ́nì tó ní gbogbo àgbáyé kò sí àlùmọ́nì tí wọ́n ní Iran kò sí ṣùgbọ́n kí ló fi ń ṣe nǹkan ogun wọ́n fi ń kó jọ àwọn aráàlú gangan ò gbádùn àwọn aráàlú ò jẹ́ gbádùn nǹkan àlùmọ́nì tí wọ́n ní òun nìkan náà ló jókòó síbẹ̀ ní ilé òde ẹ̀rẹ́kìdẹ́ ń ṣe ọ̀rọ̀ ogun ẹbí ẹ̀ tẹ́gbẹ́ ọ̀rọ̀ ogun èmi ló lórí ẹbí o olórí ẹbí ọ̀tọ̀ ṣùgbọ́n olórí ìlú kì í ṣe nǹkan tí ẹ̀ máa wà títí láé ó ti wà mẹ́rin sí àti fẹ́ẹ̀ lò bíi 30 ọdún tó ti lé so irú ẹni yẹn tó bá tẹ̀ ń ṣe dáadáa gan ṣé òun nìkan ló lè ṣe dáadáa ni ṣé òun nìkan ló lè ṣe dáadáa ẹ yẹ ká kẹ́lẹ́ mi bọ̀ ó jókòó pa síbẹ̀ tó di pé àwọn tí máa mú àwọn míì wọ́n ń pa àwọn èèyàn kò sí tẹ bá débẹ̀ nípa ibi tó ti tọrọ tiẹ̀ tún lè dé kò gba ẹ̀sìn míì láyè rárá irú tí wọ́n náà ń ṣe ní ilẹ̀ Haúsá ń bí nígbà tó ń kọ́ àwọn kan 9 wípé nígbà àwẹ̀ bá ń jẹun lọ́sàn-án àwẹ̀ wípé níbẹ̀ yẹn tó bá mú rú àwọn yẹn bẹ́ẹ̀ wọ́n máa fi iná mọ̀nàmọ́ná òun náà fi pa wọ́n wọ́n máa electrocute wọn wọ́n máa bọ́ wọn sí òwò wọ́n á dá omi sí wọn lára wọ́n á fi electric síbẹ̀ ìbẹ̀rẹ̀ ni máa kú nítorí pé kíni ṣé òun ní gbákejì Ọlọ́run ni àbó òun ní akọ̀wé Ọlọ́run. mo rí Khamenei níbi tí ó ti dá obìnrin kan kúnlẹ̀ ẹlẹ́yà ni obìnrin yẹn tó wá mú kíní páìpù tó fi ń sọ̀rọ̀ sínú etí ẹ̀ obìnrin yẹn wá ń ké toró ní lára bí ìgbà téèyàn fẹ́ fi ariwo dínú etí ọmọ ọlọ́mọ. bẹ́ẹ̀ ni ó fẹ́ bá yé ẹ̀jẹ̀ gbogbo ọpọlọ ẹ̀ má dàrú ni.
ṣé ìwọ̀n kò bóyá ìbáwí náà ni a lè ka. kò sí nǹkan tó ìbáwí tó bá ti ní ẹlòmíì lára tí òun lè gbé tí sí ẹ̀ sílẹ̀ kán ṣe bẹ́ẹ̀ fóun. kí èèyàn tó lè fi nǹkan ṣe ẹlòmíì kó fi gúnra ní kó tó nǹkan ṣe fúnra ẹ̀ náà fabẹ́rẹ́ yẹn gúnra ẹ̀ náà kó bó ṣe rí wàá gún ẹlòmíì ṣùgbọ́n tí òun lè gbà bẹ́ẹ̀ kán gbé nǹkan sétí òun kán máa pariwo síbẹ̀ nítorí pé olóhùn báwí irú ìbáwí wo ni ìbáwí ṣé ẹni yẹn fúnra ẹ̀ ta ló sọ pé òun ju ẹni yẹn lọ ó láǹfààní láti ọyàn láǹfààní láti jẹ́ olórí ni kì í ṣe pé òun ló ṣẹ̀dá ẹ̀ tí ó bú àwọn ìbí kan pé tí àwọn èèyàn lè rí nìyẹn tán gbé jáde àmọye àwọn ọmọ tó jẹ́ ọmọ Iran nìkan fúnra wọn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti kúrò nínú ẹ̀sìn yẹn torí wọ́n rí pé wọ́n ní àwọn lára ìkan tí ẹ̀ sọ lẹ́nu jẹ́mọ̀tà tí mo rí lórí social media ó ní ó lóun gbà yẹn òun wà ní 16 years àlẹ́yìn 16 years yẹn lòun ò ṣẹ̀sìn yẹn mọ́ ó lóun wà ní 16 years òun àtàwọn kan jọ ń lo àní mọ́tò àwọn travel wípé bí akówó ọ̀ àní mọ́tò yẹn ó lóun 16 ó ní ìyá àwọn train òun dáadáa ó ní ìyá àwọn ló fi ẹ̀sìn yẹn wọn pé bàbá àwọn ti kú ó ní sọ ó fi ẹ̀sìn àwọn ó dẹ̀ ṣe ó dẹ̀ ẹ̀sìn àláfíà ni ó ní bọ̀tùbọ̀ tó wá mú àwọn pé ọba ọtí líle ọtí bí àṣà wọ́n bá nínú mọ́tò ọ̀nà bá kó gbà wọn táwọn àmbẹ̀ àtòwò ọ̀nà tẹ̀sán kò sí ọtí bẹ̀ ọ̀nà nílò nǹkan tó mú ẹ tó fi wà nínú mọ́tò yìí o ṣùgbọ́n ọ̀nà bá wọn sí wò wọ́n bẹ̀rẹ̀ sí lu àwọn lùkulù ọ̀nà fẹ́ fi electric ó ní létà náà ṣàṣọ pé èkó òun kò bẹ olórí ló kọ̀ yọ òun ó ní ọmọ ọba ti fi electric yẹn pa òun náà bá kú pẹ̀lú wọn kì í ṣe pé wọ́n ti bọ́tí lẹ́nu wọn o kì í ṣe pé wọ́n mu ọtí yẹn o wọ́n bá nu mọ́tò ni ẹ wá ní pé ó rẹ̀ ṣẹlẹ̀ irú wọn dẹ̀ rèé tẹ bá wo irú ààrẹ yẹn wọ́n á máa mu ọtí ibi tó wà wọ́n mu oògùn olóró wọ́n mú nùkọ̀rọ̀ wọn àwọn máa lé àwọn kọ̀kiri ń ta èyí dẹ̀ ń ṣe nùkọ̀rọ̀ èyí ń ṣe nù yàrá yín táwọn èèyàn ò lè sọ pé má ṣe tó gbó yẹn irú ìwà pálapàla bẹ́ẹ̀ kò ń ṣe nǹkan tó da irú ẹni bẹ́ẹ̀ tí ò jẹ́ káwọn aráàlú gan gbádùn nǹkan tó Ọlọ́run ṣe fún wọn ṣe irú ẹ̀ kí ló ń jókòó ṣe níbẹ̀. mo dẹ̀ mọ̀ pé kì í ṣe nǹkan tí Amẹ́ríkà ṣe kì í ṣe bọ́n dédé ṣe ìyàbí wọn dáa ṣe kì í ṣe pé Israel dáa ṣe àwọn ará Iran náà wọ́n jọ sọ́wọ́pọ̀ ni tóun bá ṣe dáadáa báwo ni wọ́n ṣe máa sọ́wọ́pọ̀ lára àtà ikú ilé ló pa kì í ṣe ta. ikú ilé ló pa. ikú ilé ni. ṣùgbọ́n tá a bá fẹ́ ṣàgbéyẹ̀wò ń tán pè ní ìwà àti ìjọmọlúàbí ṣé àwa fẹ́ sọ wípé ààrẹ yẹn ò tiẹ̀ níwà rí rárá ni kò níwà ọmọlúàbí tá a bá wo ìwà. a lè sọ pé kò níwà rí rárá a lè sọ pé kò ṣùgbọ́n nígbà tí ìwà burúkú bá ti pọ̀ ju ìwà rí lọ ó túmọ̀ sí pé ẹni ò níwà nìyẹn. àwọn kan sọ pé inú níbí ni kò kan tàìmọ̀ wá wò. èwo ni ta ni inú níbí níbẹ̀ ṣé wọ́n lówó ju ṣé Iran lówó ju Israel lọ ni bí Iran ṣe ní ọrọ̀ àlùmọ́nì tó tí Israel ò ní àlùmọ́nì kankan Iran ò lówó tó Israel tó gbé technology làwọn fi ń deal music technology tourism ṣé Amẹ́ríkà náà sọ pé àwọn lówó jùlọ ni àbí economy wọn ló da jùlọ so ọ̀rọ̀ pé inú bí ni pé kí ni ará ilé mi ń jẹ kòkòrò burúkú mo wá sọ pé nítorí pé oúnjẹ ó tún mú chicken pẹ̀lú ẹ̀ oúnjẹ kòkòrò tí ò dá oúnjẹ àṣẹ nítorí pé ìwọ ọ̀rọ̀ ra chicken ni irọ́ kì í ṣọ̀rọ̀ pé torí pé kò ra chicken eléyìí ó máa dá wàhálà lẹ̀ sí yàn lọ́rùn ni torí pé nígbà tí wọn ò bá tètè wọ́n ní kòkòrò má gùn mí lójú ni òkèrè báyìí ni in fact àwọn ráìsì wọ́n ti sọ pé àwọn aṣọlá mójútó nílé ìtọ́wágbọ́n mójútó ọ̀rọ̀ ààrẹ yẹn ni àrà tó máa dá Amẹ́ríkà sọ pé wọ́n ti fẹ́ gbẹ̀yìn wọ ọ̀dọ̀ àwọn gan ó ti ń rán àwọn kan níṣẹ́ ṣe pé òun ló dẹ̀ ń sponsor àwọn ìwà agbésùn tó owó tó wà níbi owó yẹn pọ̀ rẹpẹtẹ owó jẹ́ kó fi ṣàǹfààní fáráàlú kí ló dé tí Amẹ́ríkà àti Israel ṣe lọ bá àwọn ará Saudi jà nítorí pé wọ́n mọ̀ pé wọ́n ń ṣàǹfààní fáráàlú wọn ni ṣé ẹ̀mọ̀ye ọdún táwọn fi ń jẹ ọba náà ń lò mẹ́ ọba ló ń ṣàkóso fọ ọ̀pọ̀lọpọ̀ ọdún ṣùgbọ́n àwọn aráàlú wọn àwọn ọmọ ìlú wọn ń jìyà ara ẹ lè rárá ará Saudi ẹ tẹ̀lé rí wọ́n tà ìgbẹ́ náà ń ṣe ó rárá kí ló kàn wọ́n ará Saudi inú ilé wọn náà wà ẹ lè rí wọ́n bẹ̀ àjèjì ló ń wá fún umra àlejò ni àlejò ló ń wá fún umra ló ń wá fún Mọ́kà ẹ̀rẹ̀ àlọ́gbé afẹ́lọ fún afẹ́lọ sí Mẹ́kà afẹ́lọ sí kíníkan àlejò ló wà fún torí pé àwọn fúnra ibẹ̀ náà wà wọ́n dẹ̀ ń ìgbádùn àwọn ìyẹn owó tó ń rí wọ́n spread ẹ̀ sáà aráàlú gbogbo aráàlú ló ń gbọ́n báwo ló ṣe máa jẹ́ tàwọn
nítorí pé àwọn wá ti pé àwọn gbéjọba sílẹ̀, àwọn ti gbéjọba lẹ̀, ìjọba mùsùlùmí dẹ̀ làwọn ń ṣe, wọ́n bẹ̀rẹ̀ sí ní àwọn èèyàn lára. Ẹ wo Yemen, ẹ wo Afghanistan, Iraq, same thing, torí pé ìjọba mùsùlùmí náà ń ṣe bẹ́ẹ̀. Gbogbo ẹ̀kọ́ rí rábàràbà bẹ̀rẹ̀ sí ní àwọn ṣé ẹ wá ní kí kọ́ máa mójútó, tí ẹ bá mójútó bá yá ó máa kan kò kàn mí náà ni, ó máa kan ẹni tí ó lóhùn kan á kan. Ìyẹn bọ́ tìta òjókòó, ṣùgbọ́n tó fẹ́ fara pẹ́ nípa ọ̀rọ̀ oníwàdé. Àwọn kan ní ìwà ṣe pàtàkì inú ayé. Gbólóhùn kan wà tí àwọn èèyàn ń sọ, wọ́n ní ìṣe àti ìsọ̀rọ̀ Aláàfin, wọ́n ní àwọn ò gbà pẹ̀lú Aláàfin, àwọn ò gbà pẹ̀lú wọn, ìsọ̀rọ̀ wọn rí bákan, ìṣe wọn rí bákan. Lẹ́nu àìpẹ́ yìí, lẹ́yìn ìgbà tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀ẹ̀rọ Ṣèyí Mákindé tí wọ́n dé adé fún àwọn ọba bíi 13 ní Ọ̀yọ́ àtàwọn ìjòyè kan, ọba Àgọ́-Ọ̀já àwọn náà wà ń bẹ̀. Lẹ́yìn ìgbà yẹn, àwọn náà wá tún dé adé fáwọn èèyàn kan. Ìgbà tí wọ́n máa fi ọba yẹn joyè, wọ́n sọ gbólóhùn kan, wọ́n ní mo kí ọ kú oríire torí ìwọ ò bá wọn dé adé pálí, pé àwọn kan dé adé pálí. Gbólóhùn yẹn àwọn èèyàn kan sọ pé kí ló dé sà? Ṣé a lè sọ pé adé pálí ni gómìnà Mákindé dé fáwọn tán dé fún tẹ́lẹ̀? Ok, ẹ jẹ́ ká lo èdè Aláàfin Owóadé. Owóadé. Ṣé Owóadé nàbí whatever. Ká lo èdè Aláàfin fúnra wọn. Èmi lè sọ pé adé pálí náà ni Aláàfin dé. Kí nìdí tí Aláàfin ṣe sọ pé adé pálí ni gómìnà Mákindé dé fún wọn? Nítorí pé wọ́n fún àwọn yẹn ní certificate, àbí wọ́n fún wọn ní ìwé ẹ̀rí ìyẹn pálí lọ́wọ́. Nígbà tí gómìnà Mákindé tí wọ́n fi ọwọ́ sí ọba jíjẹ Aláàfin tuntun Owóadé, ó gba certificate àbí ó gba certificate, ó gba pálí àbí ó gba pálí, ọ̀nà adé pálí ló wà lórí ẹ̀. Ṣùgbọ́n Aláàfin Owóadé Akeem ó dàbí kò mọ kankan, kò mọ ọwọ́ ọ̀tún sọ́wọ́ òsì. Nínú òfin Nàìjíríà, òfin tó ń govern local government ní Nàìjíríà, abẹ́ ẹ̀ ni ọba jíjẹ wà. Tí kò dẹ̀ sí ẹnikẹ́ni, kò sí ọba kan tó lè fi ọba míì jẹ láì ṣe pé gómìnà ó lọ́wọ́ sí. In fact, chairman local government yẹn á fọwọ́ sí. Commissioner for chieftaincy and local government and technical affairs ó máa fọwọ́ sí. So èyí tóun ṣẹ̀ṣẹ̀ fi lọ jẹ nìkan tí gómìnà ò fọwọ́ sí, adé pálí gangan lòun ṣẹ̀ gbé lórí ẹni yẹn. Sẹ́ni ò wá mọ̀ báyìí. Ẹni ò mọ̀, torí pé kí ni, tó bá pọ̀ mọ̀ ni á mọ̀ pé kò sí ẹnikẹ́ni, kò sí àbíjà pé baálẹ̀ lásán ló kàn fi jẹ. Bíjà baálẹ̀ ló fi jẹ o, báyọ̀ pé lóhùn ju ẹnìkan jọba, adé pálí ló gbélé lọ, torí pé kí ni, gómìnà ló láṣẹ láti fọwọ́ lù pé yes ó jẹ àbó ò jẹ. N tẹ́ sọ báyìí ni pé wọ́n recognize ọba tí àbí ẹni tí Aláàfin. Èyí tí Aláàfin lọ fi jẹ yẹn kò sí, lábẹ́ òfin kò wà recognize. Lábẹ́ òfin kò wà recognize, torí pé kò sí ọba kankan, even Aláké ní Ẹ̀gbá tá a wà yìí, Aláké ò lè fi ọba míì jẹ láì ṣe pé gómìnà lọ́wọ́ sí. Òfin ló sọ bẹ́ẹ̀. Àwọn èèyàn lè gbìmọ̀ pọ̀ ẹnìkan wọn á kọ́ lọ kọlọ́dà sọ́dọ̀ gómìnà, tí gómìnà bá ti fún àwọn low government kíní commissioner gbẹ̀ àti iṣẹ́ local council ní go ahead pé ẹ sọ fún mi kọ́ lọ bẹ̀rẹ̀ process yẹn, kọ́ lọ bẹ̀rẹ̀ ọ̀nà táwọn fi yan ọba. Kìdẹ́ ń ṣe gbọ́n màkàn mú ẹnìkan wá, àwọn èèyàn gbọ́dọ̀ jọ dù ú. Bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ máa tún wò pé ṣé ẹbí tó tọ́ sí, torí pé ọ̀rọ̀ ọba kì í ṣe pé mo kàn jí láàárọ̀ mo ń jọba. Èèyàn lè ó lè jẹ́ pé wọ́n ti ń jọba ń bẹ̀ tẹ́lẹ̀ rí látọdún mọ́dún tàbí jẹ́ pé ọba baálẹ̀ tó dàgbà di ọba, coronet obas, baálẹ̀ jẹ́ pé ó jẹ baálẹ̀ fún bí ọdún 10 ọdún 15 wọ́n fi jọba. Ó ní ìtàn
ó dẹ̀ máa láwọn tọ́jọ́ máa dù baálẹ̀ ẹnìkan náà lè bá dù mú pé òun ló kọ́ bẹ̀rẹ̀ tó fi ṣùgbọ́n kọ́ wá ní pé pẹ̀lú yẹn pẹ̀lú baálẹ̀ yẹn gan náà gómìnà máa fọwọ́ sí pé lóòótọ́ o àfọwọ́sí afẹsẹ̀ sí o torí kò wọ́n tó jọba ó gbowó oṣù local government ló máa sanwó oṣù fún ẹ àbí ìlú wọn ló máa sanwó oṣù fún so adé páálí lòun ṣẹ̀ṣẹ̀ lọ ṣe tó gbélé yẹn lórí adé páálí tiẹ̀ gan ò tiẹ̀ wà ní tún níyì bí adé tóun pàpà adé páálí ní gómìnà fi adé tó wà authentic òun làwọn yẹn tó pọ̀ òfin ló gbé wọn síbẹ̀. ẹ sọ̀rọ̀ kálẹ̀ kan ẹ̀yẹn aláàfin fúnra wọn ṣe n tẹ́ ń sọ lẹ́ẹ̀kan báyìí kò yé mi dáadáa ṣé n tẹ́ ń sọ ni pé adé páálí gangan ló wà lórí àwọn gan ni. tí adé aláàfin máa sọ pé adé páálí làwọn yẹn gbé dání nítorí pé wọ́n fún wọn certificate ṣé aláàfin ò gba certificate ni tí ò bá sí certificate kò jọba ó lọ bá gómìnà ní ọ́fíìsì ẹ̀ mo rántí fídíò yẹn ó lọ bá gómìnà ní ọ́fíìsì tọ́dẹ̀ present certificate òun náà gba páálí adé páálí ló wà lórí tòun náà tó bá ládé páálí ní gómìnà fi àwọn èèyàn jẹ kò rẹ̀ sí ọba tó máa jẹ ní nàìjíríà bóyá ilé haúsá nàbí tí ò ní ní páálí so yẹn tó máa sọ pé adé páálí ni gbogbo wọn jọ ń gbé dání kò sí ọba tó máa jẹ tó ní fún certificate àbí páálí gan náà pé mo ń lo èdè aláàfin ni adé páálí ló wà lórí aláàfin fúnra ẹ̀. àwọn kan ní kíní ìmọ̀ lè yọ aláàfin lẹ́sẹ̀ lẹ̀ ẹ́ gbọ́. àìmọ̀wáhù kì í ṣe nǹkan tó dáa. ok ẹ fẹ́ pòwe àbí ṣé ìṣòwe bọ́mọ ó ṣe mọ kìjó mọ̀ wá wù. bẹ́ẹ̀ ni kò ṣe mọ̀ wá ẹ̀yin àgbà ẹ má bínú bọ́mọ wá ṣe mọ́ kò ní dé kó mọ̀ wá wù rárá. aláàfin ìlò bíi 13, 14, 15 months ọdún kan àti oṣù mélòó kan ó ti hùwà báyìí tó bá lo 20 ọdún ó máa dá ogbò lóru ni. irú ẹ̀ náà ni ẹni tí àwọn Amẹ́ríkà àti Israel ṣe láti yọ̀ yẹn pé eléyìí ọ̀bàlújẹ́ ló máa jẹ́ nọ́sẹ̀rẹ̀ àmọ́ kúrò ń bẹ̀ bó dẹ̀ ṣe ń ba lọ yìí mọ̀ pé wọ́n á yọ lóyè kì í ṣe òun ló máa jẹ́ àkọ́kọ́ wọ́n ti yọ aláàfin dáadáa rí kì í ṣe òun ló máa jẹ́ àkọ́kọ́ wọ́n dẹ̀ ti yọ ọba Nàìjíríà dáadáa so ìwà tiẹ̀ ló máa júwe ó ní ìwà ọmọlẹ̀ ló máa ń mú kọ́ ọmọ ṣòkìgbẹ́ irú ìwà tó ń wù yìí nígbà tí èèyàn máa kọ jókòó lórí pé ká ní wọ́ gan tóun bá ẹni yẹn gan aláàfin gan ẹlẹ́tàn ni kí nìdí nígbà tí nínú nǹkan tá a gbọ́ nípa aláàfin yìí nígbà tó wà l'Amẹ́ríkà àmì ní Canada kìrìsìtẹ́nì ni o in fact pastor ni ní Redeem bójú òṣìṣẹ́ dẹ̀ ni bẹ̀rù mínísítà nígbà tó wá dìbò wádà láàfin tán ó wá lọ di mùsùlùmí nítorí pé ó fẹ́ jẹ afá láàfin desperation ìbò ó ṣàfẹ́ débẹ̀ wá yí onísìnyí ó wá mú ìwà àṣé ó ń díbọ́ tẹ́lẹ̀ ni ìgbà tó wá dá láàfin ó wá bẹ̀rẹ̀ sí gbé ìwà ẹ̀ gangan ìwà ìgbéraga ìwà pé ẹnikẹ́ni ò jọ mí lójú ìwà pé kò sí ẹni tó lè bá mi sọ̀rọ̀ ẹni tó bá lè bá òun sọ̀rọ̀ ṣèbí ààrẹ orílẹ̀-èdè kan náà yọ̀ dànù ààrẹ Venezuela ìyẹn wà nínú páńpẹ́ tó tán bó sí wọn lọ fi sínú kóló báyìí ni ká sọ pé ordinary ọba nílẹ̀ Yorùbá. aláàfin máa lágbára gan. agbára sínú ààfin ẹ̀ ni inú ààfin kóróńbó ẹ̀ bẹ̀ lágbára tó bá ti bọ́ta náà ààfin ẹ̀ agbára kò lágbára kankan. kò ní agbára kankan tó bá ti kúrò láàfin ẹ̀ kò lágbára tó ń sọ pé òun aláàfin Yorùbá ó kàn ń tanra ẹ̀ ni kò sí nǹkan tó ń jẹ́ aláàfin Yorùbá jàǹdùkú ni wọ́n ń wò ńgbà yẹn ẹni tó ń wà pé ajagunbalẹ̀ bí ajagunbalẹ̀ ìwà ajagunbalẹ̀ náà ni wọ́n ń wò ńgbà tó ń lọ káàkiri wọ́n wá sí káàkiri lọ káàkiri wọ́n wá sí ọ̀dọ̀ wa náà ní Rẹ́mọ wá sógèrè Ebiripo ní Ògèrè náà fi lé wọn lọ́n fi ṣẹ́gun wọn tó fi pa wọ́n pakúpa tó fi ìyàwó onípàkálà ìyẹn ló lo oúnjẹ kan pé oúnjẹ ní kókò náà máa fi ń ṣe òun ló ṣe tó fi lọ kó gbogbo ní eré àbí tógèètì wà ní sí eré àbí ẹ̀ ní wọ́n lọ ṣígun sí Ebiripo náà fi lé wọn lọ wọ́n jẹ́ Ebiripo báyìí òǹgbẹ́ngbẹ́ wọn náà fi pé wọ́n pa ọgbọ̀n dànù náà fi wá mọ́ so jàgídíjàgan ni àwọn aláàfin ìgbà yẹn ń ṣe kì í ṣe pé wọ́n jẹ olórí ẹni tó máa jẹ olórí ìwà dáadáa ló máa wù tó máa gbé yé ènìyàn gidi àwọn eléyìí ń jagun gbalẹ̀ kiri ni wọ́n gba ẹ̀tọ́ níbi tí wọ́n ṣe sí
so ọ̀rọ̀ pé aláàfin agbára kí n tó bá jáde láàfin yẹn agbára kábọ̀ sí ní democracy táwa wà yìí o aláàfin ọkọ̀ lágbára kó má tọ́ra ẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ Ọ̀yọ́ empire mọ́ àwọn Fúlàní ti pa Ọ̀yọ́ empire run wọ́n tẹ̀ tún gbadé lórí wọn àpà wọ́n fẹ́ gbọ́ tàn ni wọ́n tún gbadé lórí wọn adé àgọ́ ọjà ní adé aládékún òun ni wọ́n ń dé báyìí tó ń pè lọ́láàfin àbáláàfin yẹn ògò ọmọ nǹkan tó kò mọ ìtàn ni ọmọ nǹkan tó ń lọ ni. gbogbo eléyìí tá a máa ń sọ yìí àwọn ará Ọ̀yọ́ tó bá máa gbọ́ ṣé ẹ dẹ̀ rò pé. wọn ò lè sọ pé àwọn ò mọ̀ àwọn ará Ìgbòho wọ́n yìí ń bá wọn jáde la ìgbé adé ẹ̀ bàbá àtàwọn ni wọ́n ń dé àwọn ará Ìgbòho dọ̀làdọ̀là wọ́n yìí ń bá wọn jáde pé adé bàbá àtàwọn náà gbé wọn gbé fún wọn nísìnyí láti dá agbára yẹn padà láti gbá ògo yẹn padà ni gómìnà lè ṣe pé kí gbogbo ẹ lọ lẹ́sọ̀lẹ́sọ̀ àwọn tó jẹ́ aládé kan dé adé wọn wọ́n á sọ pé adé páálí kan náà ń dé. ẹnìkan ní ṣe mọ̀ pé àwọn tí wọ́n wà ní abẹ́ Aláàfin tẹ́lẹ̀ tí wọ́n lọ ń jábọ̀ fún Aláàfin wọ́n láwọn ni gómìnà ti fi tó ti dé ládé pé torí ẹ̀ pé ó dàbí ìgbà tí wọ́n ti gé ìyẹ́ Aláàfin pé Aláàfin wà wò pé báwo làwọn tó ṣe fẹ́ ní ìyẹ́ míì pé bí yóò náà ṣe wò pé káwọn tó ń fa àwọn èèyàn míì náà jọba eléyìí tí ẹ sọ lẹ́ẹ̀kan. kò síbi tó máa ń sọ pé paramount ruler ìyẹn ò túmọ̀ sí pé àwọn ọba mi ò sí kó tó lè sọ pé paramount ni ẹ wàá láwọn ọba mi kì í ṣe pé kò jẹ́ paramount láì lọ́ba. lábẹ́. ó dàbí kí n sọ pé president táwọn kẹ́ president ó yẹ kó ní governor náà táwọn náà ń ṣàkóso lábẹ́ governor náà wọ́n tún ní àwọn chairman àwọn tó wà ń bẹ̀ lábẹ́ chairman a ní àwọn baálé olórí tún so ìjọba ń lọ bẹ́ẹ̀ ni so òun ò lè sọ pé lẹ́yìn tóun kò gbọdọ̀ tún sọ́ba mímọ́ àbí kíní kọ̀ọ̀kan ń ṣẹlẹ̀ pé ẹnìkan ń jábọ̀ wọn ò bá jábọ̀ ṣùgbọ́n ẹrú ń dọba ọba dẹ̀ ń dẹrú àwọn ọmọ ọba láyé ìjọsìn nínú bíbélì ó ń pe ẹnìkan ní Mèfíbóṣẹ́tì ọmọ ọba Sọ́ọ̀lù ló bí ọmọ Sọ́ọ̀lù Jonathan ló bí Mèfíbóṣẹ́tì ṣùgbọ́n nígbà tí bàbá ẹ̀ kú ó dẹrú ni torí pé àwọn agbọ̀rọ̀dùn nígbà tí Dáfídì di ọba tán wọ́n bẹ̀rẹ̀ sí pa ọgbọ ọmọdílé gbẹ̀yìn tó ẹbí Sọ́ọ̀lù ní ń pa wọ́n ni so wọ́n fi gbé òun sá lọ wọn ò dẹ̀ lè pé lọ́mọ ọba táwọn pè lọ́mọ ọba pọ̀ ṣé gbàdé pé ẹnìkan ló ìjọba rí táwọn pé nígbà táwọn míì jọ ìyá ìdílé mi tí wọ́n pé ọmọ ọba ta ni àná ọ̀yà pípa ni torí ẹ̀ ó dẹrú ni so irú ẹ̀ gbà tó wá ló yá sọ̀rọ̀ kan Dáfídì wá ní kán lọ mú wá pé ta lòun lè ṣe lóore ó wà ní kán lọ sọ pé ó ló wà ọ̀yà ọlọ́bù wa tí irú ẹ̀ ló ń ṣẹlẹ̀ yìí àwọn ọmọ ọba àná lójú Aláàfin òní wọ́n lè jẹ́ pé lójú tiẹ̀ ó lè máa wò wọ́n bí ẹrú ni gómìnà ṣe wò pé wọ́n ń ṣẹrú o ọmọ ọba ni wọ́n o àwọn náà láṣẹ lẹ́nu o gẹ́gẹ́ bí tádùúgbò ṣe wà ó yá gẹ́gẹ́ bí àṣẹ tuntun wà mẹ́tẹ́lẹ̀ tí ẹ̀ẹ́dẹ̀ rí lò mọ́ mo fẹ́ fún yín láṣẹ padà gómìnà ló ní agbára àti àṣẹ láti gbàṣẹ yẹn lé wọn lọ kì í ṣe Aláàfin gómìnà ló ní agbára láti gbé àṣẹ yẹn lé wọn lọ́wọ́ kì í ṣe Aláàfin so tọ́wọ́ lọ́wọ́ máa sọ pé èmi náà ń ṣe tèmi níbí èèyàn kàn gun ẹṣin áyán ni ó ń gun ẹṣin áyán lásán ni kì í ṣe páálí ṣe páálí tiẹ̀ ni tissue paper ló dé sórí ọba tó dé yẹn ìgbé páálí làwọn yẹn dé tissue paper ló ń gbé torí pé tí ìrì lásán tó bá ṣẹ̀ sí ó máa kó lórí ẹ̀ ni. ẹ ṣeun aká tó wà lọ Musa fẹ́ béèrè eléyìí lọ́tọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho lẹ́yìn ìgbà tí gbogbo ẹ̀ ti rọlẹ̀ wọ̀ tí wọ́n ìjọba ti gbẹ́sẹ̀ kó lórí wanted kò pẹ́ kò jìnnà news gbé jáde lónìí wípé olóyè Sunday Ìgbòho ti ń dé káàpù APC wọ́n sì ti ń sọ náà díẹ̀díẹ̀ nú àwọn gbólóhùn wọn nípa yíyin ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ní panudà láàárọ̀ kọ́ panudà láàràdà ọ̀nà oko àmọ́ padà ábìlẹ̀ ń tàsé ọ̀nà ẹnu
wọ́n ní nǹkan ti yí padà náà nù pé Yorùbá nation ti dohun àfẹ́yìn tẹ̀gùn fi sọ. Àwọn kan wá ń sọ̀rọ̀ pé olóyè Sunday Igboho ń tán ṣe yọ̀ọ̀dà, àwọn kan ní ọmọ ọkọ ní ọ́ káyé láì sà. Irú oríkì wo lẹ lè kí olóyè Sunday Igboho sílé? Oríkì tèmi lè fún Sunday Igboho ni pé mọ̀ọ́jà mọ̀sá la fi mọ akíkanjú ni. Ó túmọ̀ sí pé akíkanjú ni. Ẹni tó bá mọ̀jà tí ò mọ̀sá, wọ́n ní irú wọn máa ń bá ogun bíbò míì lọ ni. Ẹni tó ní làákàyè ni. Àwọn tó máa ń sọ pé kíní kan kò jẹ́ kó ṣe bẹ́ẹ̀, káwọn náà bọ́ sínú ẹ̀ wò. Nǹkan ò tí ì ṣèyàn ló máa ní tó bá yẹ pé mi ni màá ṣe báyìí jẹ́ kó ṣe ẹ́ náà. Wàá wá mọ̀ bóyá wàá ṣe báyìí lóòótọ́. Ẹni yìí jẹ́ pé ẹni tó ti enjoy freedom tẹ́lẹ̀ ó ti ń lọ káàkiri àwọn sọ pé wanted ní ẹ o, tó bá lọ lóyìnbó wá ní ìwọ̀kẹ̀ wanted ní ẹ Nàìjíríà. Ó bá dé báyìí wọ́n sọ wanted ní ẹ ọ̀nà wá ẹ o. Wọ́n wá mi kẹ̀ mú ṣáà ń lọ mọ̀ ń bọ̀ wanted wà ní list ṣá wanted ní ẹ. Kò lè sọ pé òun fẹ́ ṣe nǹkan rẹ̀ lọ́hùn, wọ́n ní wanted ní ẹ lè fún ẹ. Kò lè sọ pé òun fẹ́ ṣe nǹkan rẹ̀ Nàìjíríà wanted ní kọ́ wọ́n á yọ orúkọ ẹni bẹ́ẹ̀ kúrò ń bẹ̀. Gbókè o dẹ̀ kì í ṣe ẹni tá à ń wá mọ́ o jọ ẹni tá à ń wá mọ́ o, ìwọ ọ̀dẹ̀ kọ́ là ń wá o lè jẹun lásìkò tó wùn ẹ́ o lè sùn lásìkò tó wùn ẹ́ o, kọ́ wá ní kí ẹnìyẹn wá fi ìmoore hàn ẹ wá ní nǹkan burúkú ni. Wọ́n jẹ́ mi náà ń ṣe bẹ́ẹ̀ o. Ẹ dé fìlà APC. Màá wọ ṣọ́ pàápàá máa dágbádá APC. Nígbà tẹ́ pé kì í ṣe gbogbo ṣèbí ààrẹ àná wà ń bẹ̀, kí ló tó ṣe fún. Ààrẹ àná lo ọdún 7 àbí ààrẹ àná ṣáà ló mú. Àwọn ló mú wọn. Àwọn ló mú Sunday Igboho náà, kí ló tó sọ pé ya àfiẹ́lẹ̀. Ààrẹ àná náà ló kọrúkọ ẹ̀ sínú wanted pé àwọn wá ẹ o. Kí ló dé tí ìyẹn ò ṣe? So ṣé ẹgbẹ́ tí wọ́n sọ pé òun wanted ṣó yẹ kó lọ ṣẹgbẹ́ yẹn tẹ́lẹ̀? Ṣùgbọ́n nígbà tó ń sọ pé òun kì í ṣe wanted mọ́, ó yẹ kí èèyàn ti ẹni yẹn náà lẹ́yìn pé gbà fún múrí padà ọmọ ogun tó bá fẹ́ jẹ búrẹ́dì ó gbọ́dọ̀ fi ṣe ránṣẹ́ sílé ni o. Nísìn òun náà fẹ́ ọ̀rọ̀ àsìkò yìí gan wọ́n pariwo pé Yorùbá nation kí là ń pè Yorùbá nation? Kí ni ìtumọ̀ Yorùbá nation? Kí ni èròǹgbà Yorùbá nation? Yorùbá nation nígbà tí Sunday Igboho ń pariwo Yorùbá nation, Haúsá ló wà ń bẹ̀. Gbogbo mùdùnmùdùn ilẹ̀ Nàìjíríà Haúsá ló ń jẹ́. Nísìn ó wá ti wá jẹ́ ọmọ Yorùbá ló wà ń bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ mùdùnmùdùn ibẹ̀ ń sìn Yorùbá máa ló ń jẹ́. Kó wá sọ pé Yorùbá nation ló ń sọ pé àbí nǹkan ń ṣe ẹ́ ni. Bí báwo kí ni Yorùbá ṣe ti ń jẹ́? Ààrẹ Yorùbá ni òun ló ń pàṣẹ lókè, òun náà ló ń pàṣẹ dísàlẹ̀. Àṣẹ tó bá pa òun ló ń ṣẹlẹ̀. Kì í ṣọmọ Ìgbò, kì í ṣọmọ Haúsá. Dẹ̀ni lẹ́ẹ̀kejì gbogbo àwọn nǹkan tí ẹ bá ń fẹ́ níbẹ̀ ààrẹ yẹn náà ló ń pàṣẹ. Ṣé kì í ṣe Yorùbá ni? Ó lè jí láàárọ̀ kó wò pé ok àwọn táwọn ibà Haúsá 3 wà ń bí, Ìgbò 2 wà ń bí, ok mi ní sọ òyìnbó, Yorùbá fẹ́ sọ kí n lè jẹ́ káwọn ọmọ èèyàn tèmi gbọ́ á dẹ̀ pẹ̀ sọ Yorùbá. Ṣé kì í ṣe nation yìí ni? Orílẹ̀-èdè yìí nìyẹn. Nǹkan tó bàdẹ̀ ti jẹ́ tẹni èèyàn gbọ́dọ̀ dáàbò bò. Tẹnitẹni náà pé o Takísàn tààtàn ó ti di tiwa Yorùbá nation láwa yìí. Lọ́wọ́lọ́wọ́ Yorùbá nation là ń lò. Àwọn kan tiẹ̀ sọ wípé ẹrú bá ṣe ń fi àwọn Yorùbá sí ipò ẹwúrú olórí ilé ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá tó wà ń bẹ tẹ́lẹ̀ àtẹni tó wà ń bẹ báyìí Yorùbá tó dẹ̀ pé kò sábà máa ń sírú ẹ̀ tẹ́lẹ̀. Wo náà ṣé Yorùbá nation kọ́lẹ̀ ń lò ní? So máa ń hùwà ẹlòmíì á sọ̀rọ̀ nígbà tí yẹn bá ń jagun lọ tó ń jagun lọ tí yẹn bá ń jagun wọ́n fẹ́ jagun náà torí kí ló fi ń jagun? Ṣèbí torí pé nǹkan kan wà kò tẹ́ lọ́rùn ó wá ń jagun lọ nígbà tó wá pàdé nǹkan tó nítorí nǹkan tó ń jagun yẹn lọ́nà ṣé kò yẹ kó sinmi ogun ni? Kò ní irọ́ mo ti gba kí náà túbọ̀ ṣùgbọ́n mo tún ń jagun lọ òun fúnra máa bógun lọ. Nígbà tí yẹn ń jagun lọ ó pé nǹkan tá a máa ń fẹ́ náà rèé afẹ́ káwọn èèyàn wa kan lẹ́nu ń bẹ̀. Nǹkan tó ń pè Yorùbá nation ni afẹ́ lẹ́nu ń bẹ̀. Kó jẹ́ pé orílẹ̀-èdè wa ni àwa là ń sọ̀rọ̀ àwa là ń pàṣẹ àwa náà lè ló ń láṣẹ wá múlẹ̀. Ṣe pé wọ́n á kàn kó ọmọ yín mẹ́rin kan wọ́n á mú wá sí pọ́ọ̀tù ní Èkó ní seaport lẹ́kọ̀ọ́ ń bí Àpápá ìyẹn á bẹ̀rẹ̀ sí máa pàṣẹ látòkè désàlẹ̀ irọ́ o. So nígbà tí pé ààrẹ rẹ̀ ló wà ń bẹ̀ olórí ọlọ́pàá ó kúrò ń bẹ̀ ẹgbẹ́ tó kún olórí ọlọ́pàá míì tún dé dísù ìyẹn Yorùbá náà tún ni àwọn ológun oríṣiríṣi ló jẹ́ Yorùbá àwọn commissioners àtúntì èèyàn míì sìn minister for finance Yorùbá
èmi ta tún gbé síbẹ̀ Olóyèdé Yorùbá ìyẹn state minister for state kí ló lẹ́ni kó máa jà lọ fún irú ìjà lọ sí ọjà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì máa jó lọ òun ìyẹn náà ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tó parọ́ pé àwọn olódò disappointed èlé lọ́n ti dá nígbà tí Sunday Igboho ráì iṣẹ́ nígbà tán ní wanted ni èlé lọ́n ti dá fún mélòó ní wọn ló ti lọ bá gbọ́ bùkátà ìyàwó àtọmọ mélòó ní wọn ló sọ pé Sunday Igboho yára àti kówó jọ gbà máa fi jẹun àwọn ṣáàjẹ kó ṣiṣẹ́ so but rí kankan ṣe wọn kàn máa sọ̀rọ̀ wọn máa tì tó bá ti yá ní irú wọn náà tó máa ní aláṣejù jẹ́ níjàre aláṣejù irú wọn náà ló máa tún sọ bẹ́ẹ̀ nígbà tó bá di pé tó bá lóhùn jáde lẹ́tàn irú ẹ̀ ló ń bá Kánú ń sìn Nnamdi Kánú torí pé kí ni àwọn kan ń tì òun náà wá tira ẹ̀ ló fi di pé ó fi bára ẹ̀ nínú kóló nísìnyí orí òun náà ti ń pé díẹ̀díẹ̀ ń sìn tó náà ọtí àlọ́ ń sọ fáwọn kan pé ya Monday o ẹ má dẹ̀ ti iléeṣẹ́ mọ́ o ẹ má ti sọ pé àwọn òyìnbó lọ school mọ́ o àwọn òyìnbó lọ ṣe ẹ jẹ́ kó máa lọ o torí pé kí ni tí ìyẹn ò bá tí ì múlẹ̀ ó lè má tí ì filẹ̀ torí pé èèyàn ò lè wàá jà díẹ̀ wàá tún fàṣẹ iná tó bá ń fọwọ́ ọ̀tún gbọ́mọ wí fọwọ́ òsì bá mọ́ but ó fọwọ́ ọ̀tún bá wí òfòsì tó bá yà yàn lọ́mọ yẹn pa ni olùlùbáyà kí ló dé báyà lùpà so irú ẹ̀ Sunday Igboho mo kí Sunday Igboho dáadáa egbò ṣe àtẹ̀síwáwò dáadáa ẹgbẹ́ wo gan ló lè lọ ok ẹ jẹ́ ká tẹ̀ wò ẹgbẹ́ wo tí ò bá lọ sí APC tẹ́ pé APC náà níṣòro tiẹ̀ o ó níṣòro tiẹ̀ o ṣùgbọ́n tí ò bá lọ sí APC ṣé ADC ló fẹ́ lọ láti kú gan ń ronú àti kúrò mbẹ̀ ṣé PDP ló fẹ́ lọ tó wà ní kómà ṣé Labour Party ló fẹ́ lọ tẹ́ pé ilé ẹjọ́ bíi 4 náà gbéra wọn lọ so ìwọ ló fẹ́ dúró sí. akọ́dù ńkọ́. ṣàkọ́dù ìgbéla pọ́dù wà ní Ọ̀ṣun gan tí ẹ̀gbọ́n wa tí Adeleke tí wọ́n ṣe ń gbárùkù tí ń sìn kọ́lọ̀ ràn wọ́n lọ́wọ́ láti win nìyẹn àtọ̀yọ́ kọ́lọ̀ ń jẹun win nìyẹn. àti tọ̀yọ́ náà. èwo ló wà lọ́yọ̀ PDP ló wà lọ́yọ̀. akọ́dù náà ti ń pariwo. wọ́n kàn ń pariwo lásán ni ṣèbí gbólóhùn Oríyọmí àbí kí ni ẹ̀ ń pariwo tiẹ̀ ni. kí ló dé aráàlú. ẹbọ ló lẹ́tọ̀ọ́ àti pariwo aráàlú mọ̀ ní. ṣùgbọ́n pátì ẹgbẹ́ tí ò bá tí ì lẹ́sẹ̀ ńlẹ̀ ó ṣòro àti win ìbò tẹ́ ẹ̀ bá ní ọ́fíìsì bó jẹ́ ṣọ́ọ̀bù kan ní wọ́ọ̀dù kọ̀ọ̀kan ní gbogbo wọ́ọ̀dù tẹ́ ẹ̀ tí ní rẹ̀ ní local government ní ọ́fíìsì local government kọ̀ọ̀kan ó ṣòro àwọn tó ní gan wọn tí win ìbò láti pé ní tí ó bóyá bíi nínú local government bíi 33 kan ló wà lọ́yọ̀ọ́ wọ́n ní ọlọ́fíìsì bí ọ̀nà bíi 10 ṣé senatorial district lẹ́fẹ́ wìn nìyẹn ṣé senatorial lẹ́fẹ́ ṣe ni. bó irú mọ̀ fẹ́ràn Oríyọmí Hamzat. èèyàn lè fẹ́ràn yàn lórí social media ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń dìbò. ṣé ẹ sọ pé wọn fẹ́ràn wọn lójú ayé ni. ẹ má jà tọra wa ẹ wo gbogbo àwọn tí wọ́n ń pariwo lórí social media lórí Twitter lórí gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn ò kí ń dìbò. ọ̀pọ̀lọpọ̀ wọn ò kí ń dìbò. ìjọ́bù ẹ máa orí fóònù wọn náà máa wà. but sir mo rí comment section àwọn kan sọ wípé torí Oríyọmí làwọn ó sì lọ gba kínní ètò táwọn sì dìbò. jẹ́ ká wo ìjọba wo statistics mi kọ́ ní figure yẹn dání ni statistics àwọn tí registered voters ní 2023 ní Ọ̀yọ́ àti registered voters ongoing tó ń lọ sìn èèyàn míì ló ti hard mọ́ a lè sọ pé èèyàn lè mọ̀ pé bí ẹnìkan lélẹ̀ àbí tẹnìkan lélẹ̀ tó wá gbé báyẹn bá ṣe tọpọ sọ lóòótọ́ pé torí Oríyọmí àwọn máa lọ ṣe Oríyọmí náà lèmi náà ń jẹ èèyàn mi ni ṣùgbọ́n ká sọ tọrọ fúnra wa tó wá pé torí Oríyọmí àwọn fẹ́ẹ́ ṣe èèyàn mélòó lọ ti rẹ how many millions kábọ̀ gbọ́ sí láti win election ní Ọ̀yọ́ the last election tí Mákindé win kò 1 million votes now so it is not about gbogbo aráàlú register ẹ wo ní Nàìjíríà 93-95 million ló register nígbà tá a máa dìbò presidential election 2023 ibi 25 million ló dìbò so ìgbẹ́ ẹnìkan ṣe pátì yẹn so ìgbẹ́ kí la bá débẹ̀ ọ̀rọ̀ pé ẹgbẹ́ wo ni Sunday Igboho wa fẹ́ lọ ṣé ẹ̀wọ̀n ẹgbẹ́ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ṣáwọn ìlú wa ló ń fẹ́ lọ jókòó tì. ẹ má bínú ẹ má ti sọ pé àwọn èèyàn ló ń sọ bẹ́ẹ̀ o pé ẹ má ti sọ pé àkọọ́dù lẹ́sẹ̀ ńlẹ̀ níbi tí Alhaji Oríyọmí Hamzat wà wọ́n mà ti sin aráàlú gan mọ̀ ní. ok ẹ kì í tí wàá sọ̀rọ̀ kan mi sọ pé wọ́n sin aráàlú ẹni tó dá àkọọ́dù lẹ̀ bàbá wa Olúbàdàn kábíyèsí àwọn ló dálẹ̀ ṣé wọ́n lò mọ́. ẹ ṣe mọ̀ pé àwọn ti dọba. kán tó dọba gan ẹgbẹ́ wo wọ́n lè wọ́n pariwo ẹ̀ síta.
Mákindé náà support PDP ní bàbá ṣe títí tó di gbódọba. PDP àwọn ló gbé Mákindé wọlé. Àwọn ló gbé Mákindé wọlé. Àwọn ẹgbẹ́ kan wà a sọ pé nǹkan a sọ pé bóyá tẹ́ bá wo bí ìgbìyànjú wọn bá ṣe ń pọ̀ sí ẹ mọ̀ okay all right ẹ wo bí Labour Party gbà yẹn everybody òun kàkó bẹ́ẹ̀ sí lọ síbẹ̀ fra ẹ rí gbogbo káàkiri wọn ń pariwo Labour ẹ mọ̀ káwọn lè ẹ mọ̀ pé wọ́n serious Accord ẹ lọ sí Ìbàdàn ẹ lọ sí Ìbàdàn mélòó ni agboolé tó ti ń rojọ́ Accord lónìí ẹjọ́ tó ń rojú PDP APC Oríyọmí ńkọ́ ẹ̀yẹn number 3 àsọkò wọn sọ tiẹ̀ o ṣùgbọ́n tẹ́ bá wò ó nínú rating percentage àbí nínú vote PDP lọ́yìn rojú ó tẹ̀lé APC ló ṣe nǹkan Accord àbí àwọn kan ẹgbẹ́ Haúsá NNPP. But sà gbogbo àlàyé tẹ̀ ń ṣe báwo lẹ̀yin ṣe mọ̀ pé bẹ́ẹ̀ lórí. À ń lọ káàkiri. tẹ́ wà ní ìpínlẹ̀ Ògùn mọ́ ìpínlẹ̀ Èkó. À ń lọ káàkiri. ṣé torí ìgbà tẹ̀yìn àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti jọ sọ̀rọ̀ ti jọ wà láwọn àsìkò kan nínú ipò ọbẹ̀ lẹ́kọ̀ọ́ sóun ló jẹ́ kẹ́ máa sọ tẹ̀ ń sọ yìí àbí ìrírí òṣèlú náà ló ti tó bẹ́ẹ̀ tẹ́ fi ń sọ. ẹ jẹ́ kí mi sọ fún yín Ọlọ́run ràn mí lọ́wọ́ níwọ̀nba tọ́lọ́run ràn mí lọ́wọ́ sí. Mo ti rìn nínú òṣèlú dáadáa ìfà kò yà ní lẹ́nu pé mi ò ṣe ẹgbẹ́ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe rí mi ì ṣe rí ìwọ̀nba tí máa ní mo ṣe díẹ̀ nígbà AD ni máa ní bí mo bá wọn ṣe tíntínní 1998 1999 ìgbà tó ń dálé tó ń ṣe 1999 tàbí mo jẹ́ youth leader lẹ́kọ̀ọ́ ní ìgbà tó mẹ́rin rí pé àwọn èèyàn ranjú mọ́ mi àwọn fẹ́ jẹ́ kí n ṣe nǹkan kan bẹ̀ mo fẹ́ contest àwọn jẹ́ mo ṣe kúrò mo ṣe fún ọlẹ̀ mo ṣe wá sí. ṣé bẹ́ẹ̀ le gan ló fà tán tó fi ranjú mọ́ yín. máa ń sọ tọrọ ni wọ́n sọ fún mi pé ó ń ṣọ́mọ Èkó ìgbà yẹn làwọn ọ̀rọ̀ jọmọ yẹn máa wà ń gbà yẹn kò dàbí ìsìn mọ́ o dápá yé ìsìn ni sẹ́ pé tọmọ Yíbò gan jẹ kọmíṣánná lẹ́kọ̀ọ́ tí ọmọ Yíbò ń jẹ ẹ̀sìn Haúsá ń jẹ máa ti di sínétọ̀ lẹ́kọ̀ọ́ dápá yé ìsìn ni nìkíní ẹ̀ṣẹ̀lẹ̀ because mo ti ń gbilẹ̀ dáadáa Òṣòdì o Ìsọlọ Mùṣín o lọ sí káàkiri gbogbo ẹ̀ olú ẹ̀ ti gbilẹ̀ dáadáa ṣùgbọ́n ó ń ṣọ́mọ Èkó ó ń ṣọ́mọ Èkó nígbà tí mò ń sọ àgbà bàbá olóògbé tó ń pè ní Adébáyọ̀ Success ó yìí wà láyé ní táìmì yẹn ó yìí wà láyé àwọn sọ pé wàá wí mo mọ dádì ẹ ilé dádì mi ó wà lóṣòdì bẹ́ẹ̀ mo mọ dádì ẹ uncle mo dádì mi náà dáadáa ń gbà ẹ mo mọ dádì mi ò lè ṣe ṣèlú lóòótọ́ ọ̀nìbọ̀ tí wọ́ láéláé torí pé opposing kí ní lájọ wà ìyẹn mo jẹ́ ìdí ẹ̀ mo gbàrà kó ń bẹ̀ so ọ̀rọ̀ pé mo bá Tinubu mi ti ṣẹgbẹ́ wọn ṣùgbọ́n lélẹ̀ yìí ṣẹgbẹ́ Tinubu ẹ má bínú torí pé kí ni ó ti ṣe dáadáa ẹ lọ wo àwọn ọ̀nà gbogbo títì tí Tinubu ń ṣe àwọn ọ̀nà táwa ń fẹ́ ọ̀nà tó máa wà ń bẹ̀ fún 100 ọdún 100 years òun làwọn ọmọ tó ń ṣe ń sìn kì í ṣe ọ̀nà tẹ́ máa ṣe láàrin 1.5 years tó máa bàjẹ́ mo pẹ̀lú àwọn tó bá ara nǹkan tí mi ṣe bá Tinubu ṣe nígbà yẹn ní 1999 2000 2001 èmi náà mi secretary Òṣèlú Development Association alọba Tinubu ní Aláùsá wípé kán bá ṣe ọ̀nà ó bá ṣe ìgbà Arẹ́gbẹ́ṣọlá ní commissioner for works wọ́n bá ṣe títí lóòótọ́ wọ́n sọ fún wọn ní ká lọ ṣe meeting gbogbo àwọn máfòlùkù ẹ̀ṣin tó làwọn lè ṣe àpọ̀ wọ́n ṣe tí ìtàn bá wa ṣe kò lọ́dún mẹ́ta ó bàjẹ́ yípo nǹkan tó wá ń bí mi nínú bá irú kí lélẹ́yìn títì àdúgbò ni ọ̀dọ́ wa dẹ̀rẹ̀ close ni báwo ni tábí títì tí mọ́tò ń lọ gbúrò sí àbá ní pé nítorí pé traffic yẹn ti pọ̀ jù àti gbọ́ àwọn inú ẹnìyẹn lábí gbé good riddance to kí ní ká má sọ òyìnbó púpọ̀ gbèyè kúrò yípo nǹkan tí mi sún mẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tí Arẹ́gbẹ́ṣọlá ṣe lẹ́kọ̀ọ́ nígbà yẹn ti bá ń tẹ́ni ṣùgbọ́n nísìnyí táwa wù kan tó ń ṣẹlẹ̀ àwọn ọ̀nà kọ̀ǹkéré tó máa to irin sí ẹ lọ sóṣù ó wà lóṣòdì ńsìn ọ̀nà torin sí ni torin sí kọ̀ǹkéré ẹ̀ ó kún sí lórí ó wà ní interchange ó dànù mi tẹ̀tí mi tí wá sí Ògùn state mo ń wò ládùúgbò mi ó ń ṣe ládùúgbò mi lóṣòdì orílẹ̀ mo gbọ́ ẹ̀ tó ń ṣe interlocking stone ní ìlú yìí àwọn bọ́sẹ̀ express wọ́n máa ti kọ́ cast lẹ́lẹ̀ wọ́n ti torin sí wọ́n cast ẹ̀ wọ́n ti interlocking sórí ẹ̀ ọ̀nà tó máa last 100 years ni ó wá gbé ìṣe yẹn ìṣe lé ó tún wá gbé ìbọ́ta ó yá ẹ̀ bọ́sẹ̀ express
bá dé interchange lọ sí Ọ̀rẹ́ concrete ni látọ̀rẹ́ padà sí Ṣàgámù concrete ni ó lọ sọ́nà Èkó concrete ni ó ti ń lọ sọ́nà ọ̀nà Ìbàdàn concrete ni lọ sí ilẹ̀ Haúsá kàkiri lọ sí coastal Lagos Calabar coastal road concrete lọ́tún nílò lọ sí highway jẹ́ pé ọ̀nà ìrìnàjò tẹ́ máa rìn ní 17 hours tẹ́lẹ̀ sí Calabar tẹ́lẹ̀ 17 hours 21 hours almost yóò délé yẹn fi rìn nísìn láàrin 6 hours ẹ máa dé Calabar mo ye hours tó ti gé kúrò nítorí pé ó ṣe yẹn. kò jẹ́ kéèyàn lu epo púpọ̀ gan. epo ò ní pọ̀ then àwọn ọ̀nà burúkú ó ti ń kúrò. àná tí mo dé látàpápá ìrọ̀rùn ni driving mi. so irú yẹn gbogbo àwọn nǹkan yẹn ó pẹ̀lú mi ò láìka ààrẹ tẹ́lẹ̀ ẹ má bínú o mo wà náà àwọn tí ò tiẹ̀ mi ìgbà tààrẹ but lẹ́yìn jẹ́ mẹ́ta ẹ má bínú o mo ti ń gba tiẹ̀ bẹ́ẹ̀ àtúrẹ́ náà Sunday Igboho gbó náà ṣe ń gba tiẹ̀ ó ń rí nǹkan tó ń ṣe. eléyìí àrùn ojú ni kì í ṣe ẹgbẹ́ wọn kàn ń fẹnu sọ. ẹ̀bọ̀ wọ́n ní wọ́n ti gẹ̀ẹ́tì security now. kò yín lè rìn kó orí má jì ọ̀rọ̀ insecurity ikú ilé ló ń pa wá. bíbó. nílẹ̀ Haúsá àwọn ọmọ Haúsá gangan àwọn Haúsá Fúlàní ló ń fìyà jẹ wá Nàìjíríà àwọn ọmọ ìyá wa ní àwọn ló ń ṣe yẹn àwọn olórí wọn dẹ̀ mọ̀ sí táwọn olórí níbẹ̀ ò bá mọ̀ sí ekunu léèyàn kò lè yí sí àti máa lé pààyàn bọ̀tí ẹ pé ẹlẹ́nìkan tẹ́ pé òun fúnra ẹ̀ ló ń sìn òun ló ń sin ikú yẹn ó ń sìn lọ́sìn á ti ṣe oríṣiríṣi fún bóyá tó bá ti lé ẹ báyìí bàbá ṣé ọmọ Haúsá kan lè sáré gba àdúgbò yìí kó ju bọ́ǹbù lẹ̀ gbàm kó lè lóhùn sá lọ. kò lè rọrùn. tó bá ti wọ kọ̀rọ̀ kan ìbò lè ti wá kó tẹ̀ lè mọ̀ bẹ́ẹ̀ tó ní pé kì í ṣe ọmọ àdúgbò gbọ́n nítorí pé àwọn èèyàn wa ní Òkè Ọya àwọn náà ló ń lọ́wọ́ sí ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ń jẹun ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mú omi ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ fi ń gbọ́ bùkátà ìgbé wọn pa àwọn èèyàn yẹn wọ́n fi ń gbọ́ bùkátà ayé wọn ọ̀pọ̀lọpọ̀ ti di ọlọ́lá nínú ìbàjẹ́ yìí so ààrẹ ò lè tètè kò ṣeé ṣe láti tètè mójútó ṣùgbọ́n pẹ̀lú ìgbéyà tó tún gbé yìí ó yọ ẹgbẹ́ tó kún lọ kì í ṣe pé yọ ìyẹn kọ̀wé àbí ó lọ eléyìí tún dé ó mọ̀ pé àwọn tí yẹ pé tó máa gbọ́ èdè òun tó bá ní go ẹ wo Musa Christopher Musa nígbà tí yẹn ti dé oríṣiríṣi sí yí padà torí pé wọ́n ti kí ọwọ́ ẹ̀sìn wọ́n ti kí bọ́nú security ẹ̀sìn ti wọnú ẹ̀ but òun náà wá bẹ̀ sí change tactics ó ti ń yàtọ̀ rẹpẹtẹ náà kò tí ì dàbí bá a ṣe fẹ́ o ṣùgbọ́n kò dàbí tẹ́lẹ̀ tẹ́ pé wọ́n ti pa 100 lọ́sílẹ̀ ní ọlá o ìtúnlọ irọ́ o kò tọ́ o ṣùgbọ́n ó ti ń lọ lẹ̀ so ó máa gẹ̀ẹ́tì ẹ̀ ìṣòro Nàìjíríà pọ̀ rẹpẹtẹ kì í ṣe nǹkan tá a dẹ̀ lè yanjú èmi náà máa ń sọ rárá kò í ṣe nǹkan tá a lè yanjú èèyàn nídìí ẹni jẹ́ pé tó máa ní mi ò kí àǹkan tó máa dà ẹ̀ nídìbò fún mi mọ́ mi ò kí à ṣùgbọ́n mo fẹ́ ṣe kínní kí ẹ lè ṣe á lè yanjú ṣùgbọ́n nǹkan tá a rẹ̀ náà fi ń sásẹ́yìn díẹ̀díẹ̀ nítorí òṣèlú wà nínú ẹ̀ ìbẹ́ kí wọ́n dẹ̀ pé àwọn arábí wọ́n máa lọ ṣàmì lẹ́pa nílẹ̀ Haúsá ó ń dẹwọ́ díẹ̀díẹ̀ fún wọn ṣùgbọ́n tó bá wọlé lẹ́ẹ̀kejì wọ́n á sòfà torí pé ààrẹ ó ti ṣiṣẹ́ àlùjànnà ààrẹ bàbá tó lé ní ààrẹ lé o jàǹdùkú èèyàn sorry ẹ má bínú kì í ṣọmọ rírọ̀ o èmi fúnra amọ́ra wa ni o èdè fẹ́ lò ní pé wọn ìṣẹ̀ràn rírọ̀ kì í ṣẹ̀ràn rírọ̀ o kì í ṣe jàǹdùkú bí èmi báyìí ìṣẹ̀ràn rírọ̀ o ẹni tó bá dẹ̀ pé kì í ṣẹ̀ràn rírọ̀ ló lè ṣe lórí ẹni tó bá ti rán dín bí ààrẹ àná ó rìn dín sí wọ́n tún gbóúnjẹ ìjẹkújẹ fún tíyàwó bẹ̀rẹ̀ sí parọ́ pé ṣe náà ọmọ oúnjẹ tí ò jẹ́ kọ́kọ́ òun máa jẹ ìgbà tó pé ó ti tutù jù ṣùgbọ́n ààrẹ lè ṣé ìyàwó gan tó bẹ̀ wọ́n dá lọ jókòó tiẹ̀ irú ẹni tó lè ṣe olórí nìyẹn á tẹ àwọn kan mọ́lẹ̀ pa ìyẹn máa pé ààrẹ máa tẹ̀ mọ́lẹ̀ á dùn síbẹ̀ pé ṣáà máa jàpòrò ẹ̀ síbẹ̀ kò ní gbèsè kúrò ńbẹ̀ kò ní tẹ̀ pa ọ pé òun fẹ́ pa ọ ṣùgbọ́n á tẹ̀ mọ́lẹ̀ pé máa ké ńbẹ̀ ààrẹ máa sọ fún àwọn ìlú pé ẹ máa rí kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ o wẹ́rà sọ́dẹ̀ ti tẹ̀ mọ́ irú ẹni tá a nílò nìyẹn Ọlọ́run náà ń ṣe bẹ́ẹ̀ fún wa ìgbà míì Ọlọ́run á dédé mú òòrùn á jáde á bẹ̀rẹ̀ sí máa yí tiwa máa pariwo yéé ẹ gbọ́dọ̀ mọ̀ mí lé àwọn àpàrọ̀ Ọlọ́run jọ nǹkan tó fẹ́ gbọ́lẹ̀ nínú nìyẹn sọ pé jọ nǹkan tó lọ́run wá ní but nígbà tí èèyàn bá ní pé ẹ wá léèyàn tẹ́ pé olórí ó jíyàn tútù ó rí tútù ju bí omi àmù
nǹkan bàjẹ́ mọ́ lọ́wọ́ òun fúnra ẹ̀ gan wọ́n á bẹ̀rẹ̀ sí máa yọ fìlà lórí ẹ̀ wọ́n á máa kàn kó ìjọ tán yọ fìlà lórí Bọ́lá Ìgè àtìgbà ẹni kú ẹ̀ ti dé ìgbà ẹni kú ẹ̀ ti dé so ààrẹ mo gbádùn nǹkan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ̀ èmi kan tẹ̀sí lọ sí APC èyí kàmpéènì fún ní 1993 lèmi náà ti wà lẹ́nu ẹ̀ nígbà 1992 ni mo ti bẹ̀rẹ̀ sí ṣe nígbà mo jáde secondary school ní time 1992 bẹ́ẹ̀ akamu campaign fún Abíọ́lá dáadáa mo dìbò fún torí pé àwa ti darúgbó gbàtọ́ wá sí kò dàbí àwọn ọmọ ń sè máa ẹ̀rọ ọmọ 13 years ó fẹ́ ṣe WAEC ẹ̀rọ ọmọ nígbà yẹn 18 19 la fi ń ṣe WAEC 18 years 19 years 20 a lọ dìbò gbogbo wa ṣe a campaign. mo fẹ́ béèrè ìbéèrè kan èló lẹ gbà lọ́wọ́ APC àtijọba Tinubu pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó ti ń sọ látàrọ̀ ẹ̀. In fact ẹ má bínú o títí di òní ẹnikẹ́ni tó bá rí mi ní àgbo ààrẹ kó sọ mi ì tí gba anything o ṣé gómìnà ilé ṣé gómìnà tí bàbá sọ pé eléyìí ẹ má bínú gómìnà Dàpọ̀ Abíọ́dún ṣé yẹn ni mi ò àní ẹni rapport mo wà náà tó tẹ̀ ń takò continually ṣùgbọ́n a ti wá ń wo a ti ń fi ojú balẹ̀ a ti ń rí àwọn nǹkan tó ń ṣe economic reform náà a rí pé ó ti ní direction pé eléyìí tó bá ń ba lọ báyìí tó bá yá á débi tó lè kó lọ ní ìgbà sísè o èmi ọ̀rọ̀ tèmi kì í ṣe pé bí ebi ń pa mí mo wá ń gorí igi mo bẹ̀rẹ̀ sí jugi fún ọ̀sán ó yá tí ò bá dé ṣe kó bọ́lẹ̀ àbí ṣùgbọ́n tó bá jábọ́lẹ̀ o tọ́sán bá jábọ́ o tí mo fẹ́ mu máa mu. ìyẹn ni pé tó máa fún yín lówó ẹ̀. kí ló dé owó Nàìjíríà ni náà ṣebí ọmọ Nàìjíríà lèmi náà tó máa fún mi lówó kílẹ̀ tí mi nígbà tí mo tẹ̀ máa campaign fún so nígbà tí mo dẹ̀ sí campaign fún ṣe ìdìbò bá rẹ̀ lẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni ẹni tó lè ṣèlú yìí gangan ò nìyẹn ẹni tó mọ ibi tí nǹkan ń lọ èlé máa ní ó ń ṣubú kò sẹ́ni tí àwa gan ń ṣàìsàn tó máa rẹ̀ wá tá àtẹ̀ni fẹ́ dìde tó ká sọ pé bàbá àgbàlagbà lóòótọ́ èmi ò fẹ́ kágbàlagbà wà ń bẹ̀ torí pé wàhálà tó wà nídìí iṣẹ́ yẹn ó ti pọ̀ ju iṣan àgbàlagbà ṣùgbọ́n a nídìí irú èèyàn báyìí tó ní ìrírí tó ti lé experience tó dẹ̀ ní political wherewithal tó ní àwọn èèyàn lọ́wọ́ tó dẹ̀ mọ ohun ìgboro ó dẹ̀ mọ ohun ní ilé bàbá máa ní jẹun sókè bàbá lò nígbà tó wà ní gọ́vnà nísìn jẹun sápò dẹ̀ ní báyìí sẹ́yìn so tó máa fún mi máa gbà ó tó kè máa campaign fún bàbá mo lè máa campaign fún Dàpọ̀ Abíọ́dún tó pé wọ́n ṣe dáadáa o wọ́n ṣe dáadáa. ọmọ bá Dàpọ̀ Abíọ́dún ṣe dáadáa pẹ̀lú àdúrà àwọn ọ̀nà tí wọ́n ní wọ́n ṣe tó ní lẹ́nu àìpẹ́ yìí bàbá Ládò ó sọ̀rọ̀ sí gómìnà ṣàkàṣàkà ìgbà tó yá bàbá Ládò náà ti ń léwu kiri o. ṣùgbọ́n ń dúnkòkò mọ́ ni ẹni tó bá ṣe dáadáa kò ní láti dúnkòkò mẹ́ni bá sọ bóyá ọ̀nà báyìí lọ wò yìí báyìí lọ wò. sẹ́ńtẹ̀ sọ ni pé gómìnà wá ṣiṣẹ́. wọ́n ṣiṣẹ́ ṣùgbọ́n iṣẹ́ tí gómìnà ṣe tèmi bá ní kí n ká máàkì ẹ̀ kí n fún ọ ní máàkì nínú 1 to 10 mo fún gómìnà ní 3. 3/10 kẹ̀. 3/10 ṣé yẹn wá pàṣẹ ni. lórí pé amóyí ọ̀nà ló jẹ́ ká máa sọ̀rọ̀ nípa ìmọ́lẹ̀ ni pẹ̀lú owó rọ̀gùrọ̀gù tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń kó fún wọn sìn tí gbogbo wọn náà jẹ́ fẹnu sọ̀rọ̀ pé lóòótọ́ lórí bẹ́ẹ̀. wọ́n mọ̀ sí ọ̀nà kéńtà. ọ̀nà kéńtà ṣọ́nà kéńtà nù wòrò lọ́hùn àwọn ọ̀nà gbòòrò ń bẹ̀ ń kọ́ ká tó dé kéńtà àwọn ọ̀nà tó tún wà káàkiri kẹ́ tó dé kéńtà ẹ lọ wo Mall Junction bíbẹ̀ lásán láti káwọ̀ ṣùgbọ́n Mall Junction ọ̀nà tí ò tó kìlómítà 3 wọn ò ṣe lọ́dún 6 látọdún 6 àgbàdá mùsùn ti lọ báyìí. ṣe federal èwo ni federal road gan. ẹ kì í sọ fún yín ọ̀rọ̀ ẹgbẹ́ ká máa sọ pé kíní kan ọ̀rọ̀ federal road ọ̀rọ̀ kíní kan state road ibo ni state ti lọ ń gbowó wá àníyàn àti federal ibo ni state ti lọ ń gbowó wá kẹ́ ẹ tó sọ pé ẹ di state ṣèbí federal ní tẹ́lẹ̀. ibo ni federal náà ti ń gbowó wá. ibi nínú òfin Nàìjíríà federal ló ní agbára gbogbo resources. Okay. Section 38 of the Nigerian Constitution subsection 1, 2, 3 ó sọ pé ìjọba àpapọ̀ ló ní agbára sí gbogbo àlùmọ́nì tó wà ní gbogbo ilẹ̀ ẹ lè sọ pé ìjọba àpapọ̀ nílẹ̀ ṣùgbọ́n gbogbo àlùmọ́nì tó wà ń bẹ̀ àwọn ló ní gómìnà kankan state kankan ò ní agbára sórí àlùmọ́nì kankan. owó yẹn tó wá ń lọ ibẹ̀ làwọn yẹn ti ń gbé ṣé bó ṣe wá lọ sọ́ọ̀ ni wọ́n ṣe dà á padà sísàlẹ̀. àwọn ṣé ìgbà tí ẹ pé èmi mo ní nǹkan
bá máa yẹ kó gbowó padà fún yín. ṣé Òfin sọ pé èmi mo ní gbogbo àlùmọ́nì tó wà ṣáá bẹ́ẹ̀. fẹ́ sọ pé owó tán kó fáwọn gómìnà ò tí ì tó bọ lójú tiwa ló ti pọ̀ ni. Nígbà tí ààrẹ àná wà ń bẹ̀, fún àpẹẹrẹ ká sọ pé bóyá wọ́n ń gba 100 naira. Ṣùgbọ́n nísìnyí wọ́n ti ń gba 300, 350. ẹkọnọ́mì náà ti fẹ́ jù àwọn kan sọ bẹ́ẹ̀. Àpapọ̀ ló fẹjú sí. Àwọn èèyàn lára ń nì. Àwọn èèyàn aráàlú lára ń nì. Ara ní àwọn olóṣèlú. Torí pé kí ni wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ owó lò. Aráàlú lára ń nì. Nǹkan táráàlú ń rà tí aráàlú bá rà rẹsì, olóṣèlú tó wà ń jọba kò rà rẹsì. Aráàlú tó máa ń ra epo, olóṣèlú tó wà ń jọba ò ní ra epo, kò ní fowó ra epo, ọ̀fẹ́ ni. Ọlọ́fowó ìjọba ló máa fi rà fún wọn. Tí aráàlú bá ń lọ sí hospital tó ń fowó rẹ̀ sanwó hospital, ẹni tó jẹ́ olóṣèlú tó wà nínú ìjọba kò fowó rẹ̀ lọ hospital, wọ́n ti ń lọ òkè òkun pápá. So ipe ìjọba kìíní kan fẹjú sí lóòótọ́, ààrẹ náà sọ ó ní àwọn tí kó rọ̀gbọ́ ẹ lọ bá àwọn gómìnà yín, òun ti dáwó bò wọ́n. Àwọn olóòótọ́ dẹ̀ ni tẹ́ bá wo Federal Minister of Finance, tẹ́ bá wo lóṣooṣù ó ní iye tó ń wà on publish yẹ. Ṣùgbọ́n ṣáà ń rí kinní yẹn ṣé commensurate development ṣó wà. Amóyé ọ̀nà lẹ́nu ọ̀sẹ̀ tó kọjá mo drive gba Old Road. Tàbá ń lọ sí Ìbàdàn àbí? Mo lọ sẹ́kọ̀ọ́. Ok, lọ sókè. Mo gba ọ̀nà Láfẹnwá lọ sí. Mo regret pé mo gbà bẹ̀. Àjàgà jígíjògó. Mo rò pé nítorí pé mo fẹ́ yà ní Sango. Mo rò pé tí máa ní kí n lọ gba express. Bọ̀ wọ́n ti ń sọ̀nà yẹn náà. Ipa ṣe sọ pé wọ́n ṣe ṣùgbọ́n ibi tí ọ̀nà tó yẹ ká ṣe láàárín ọ̀sẹ̀ kan ó dẹ̀ ti ń doṣù mẹ́ta oṣù mẹ́rin. So àsopọ̀ wọ́n ṣe ṣèwọ́n ní à ń ṣe náà ni ẹ̀ẹ́dẹ̀ kúrò lójú kan. Pé tá a bá fogún ọdún pilẹ̀ sẹ́wèrè. Gbé ọdún ọdún fẹ́ jájà. Mo wá débì kan nígbà tí mo dé Sango, wọ́n ní tráfíkì ọdún kan náà tún ṣe àwọn láti jọjú dé mi tí dé Sango kẹ̀ mi tẹ̀ tí dé Sango ẹ̀ka tó dé Sango ṣá wọ́n náà ń ṣe àwọn ibì kan. So mo wá lọ tẹ̀lé àwọn mọ́tò bọ́ọ̀sì kan ìbọn náà yà gbàrà bí kan gba àánú dàgà gbógún gbàgùn gbogbo. Àgàgà kò jẹ́ káàlẹ́ gbé. Káà ni mo gbé gbogbo ara bẹ̀rẹ̀ sí ro mí gbogbo bọ́m̀bà ọ̀fẹ́ lọ́dà bẹ̀rẹ̀ sí yalé tí bàbá mọ́lẹ̀ aládùn mọ̀ sọ sí nìyẹn. gbogbo ẹ̀. So gbogbo nǹkan yẹn tó ní gbogbo ọ̀nà yẹn kò sí ọ̀nà kan tẹ̀ máa rọ́ọ̀dà ẹ̀ kan bẹ̀ gbogbo àdúgbò yẹn nínú Ògùn state. So gbogbo nǹkan yẹn kò jẹ́jẹ́ kó rí bẹ́ẹ̀ tó wá pé local government ń ṣiṣẹ́ bó ṣe jẹ́ kán ṣiṣẹ́ kò ní sí ìnira yẹn. Nígbà àsìkò Daniel táwọn ń bú lẹ́nu jẹ́mẹ́ta yìí sìn wọ́n wá commission ọ̀nà kan gómìnà commission ọ̀nà kan bóyá bí jẹta àbí jọ́ mélòó kan wọ́n sọ pé àwọn gómìnà méjèèjì ọdún mẹ́rìndínlógún wọn tó wá pé wọ́n ti ṣe dájì nǹkan táwọn ti ṣe irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Gómìnà ọmọ nǹkan sọ. Àwọn sọ tí wọ́n ní àwa làwa aráàlú láàrin ibẹ̀. Irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Nígbà tí Ọ̀túnba Gbẹ́ngà Daniel wà lórí oyè àwọn local government ń ṣe títì local government ń ṣe gọ́tà títì mi ò tí ì nílò ọ̀dà kọ́kọ́ ṣe gọ́tà ẹ̀ lásán tó máa da kíní sí á máa rìn gẹ́gẹ́ ṣùgbọ́n gbogbo ò sí mọ́ gbogbo ìjàmàjàmà ẹlòmíì àdúgbò mi wọn ò rí gọ́tà rẹ̀ lábẹ́ ìjọba yìí tá a dẹ̀ ń rí owó rọ̀gùrọ̀gù. So gbogbo kíní yẹn káàkiri èyí tí wọn kàn ṣe ohun tí kò sẹ́ni tó kórìíra gómìnà Dàpọ̀ Abíọ́dún ó ti o ṣùgbọ́n torí pé kíni ẹni téèyàn fẹ́ràn èèyàn máa fẹ́ kó ṣiṣẹ́ mo dìbò fún Dàpọ̀ Abíọ́dún ó gbọ́dọ̀ nǹkan tó ń kẹ́mi lára nǹkan tó gbọ́ ọmọ rẹ̀ mọ́ jọ ni wá ṣùgbọ́n ládùúgbò tèmi ní Ògèrè tèmi ti wá àmọye ọ̀nà ló wà bẹ́ẹ̀ tí wọ́n ti fọwọ́ kàn báyìí ní amúṣò fọwọ́ kàn fún ọdún 8 lóòótọ́ Daniel ló ti ṣiṣẹ́ ní gbogbo bẹ́ẹ̀ nígbà tá ọdún 8 tiẹ̀ amúṣò tẹ̀ yà sọ́dọ̀ wa ṣùgbọ́n àwọn náà tó wá dé tó wájọ́ ọmọ rẹ̀ mọ́ Ìpẹ́rù ni wọ́n èmi Ògèrè ládùú àmọye àdúgbò lógèrè wa tí wọ́n ṣe jẹ́ pé Senator Yayi ló ẹ̀ṣẹ̀ wá ń ṣe àwọn ọ̀nà kan fún wa Senator Yayi Adéọlá Ọlámilékan Solomon mi ò polongo mo ní àwọn ọ̀nà yẹn kọ́má ẹlẹ́mìdé bẹ́ẹ̀ kó ní àṣìbá ara ọ̀nà kan lè mọ̀ pé kì í ṣe gómìnà ló ṣe bẹ́ẹ̀ ni kì í ṣe gómìnà ló ṣe Senator Yayi ló lọ ṣe àwọn ló facilitate ẹ̀ tó gbé wá. Ipe patronage tí àwọn APC ń rí lógùn state lónìí tọ́yìn sọ pé àfẹ́ràn ẹgbẹ́ yìí ọlá Yayi ni ẹ lọ sí ọ̀nà Randa
ọ̀nà ọbẹ̀ yẹn amọ̀yẹ àwọn èèyàn ló ń kú bẹ̀ tí lè bá ti ṣú báyìí ọ̀ràn tó pé ẹ máa dojúkọra yín báyìí ni mí ń gbàgbẹ́ yẹn tó bá lè bá ti ṣú. ọ̀rọ̀ tẹ́ máa ń sọ yìí gómìnà àmọ́ gbọ́. wọ́n gbà wọ́n rí wọ́n máa ń wò kọ́ lọ sọ́nà yẹn ó wà ń bẹ́ẹ̀ ọ̀nà yẹn láti ká tó débi former Ogun rédíò gbogbo ọ̀nà yẹn ló ti bàjẹ́ lọ́wọ́ ọ̀tún báyìí títí tó fi lọ dé randa báwọn ọ̀hún dọ̀dá sí ẹgbẹ́ kan làwọn èèyàn ń lò tó ń kọrí síra wọn báyìí èlò dẹ̀ la fẹ́ ná láti bẹ̀rẹ̀ bí ọ̀nà káwọ̀ ṣíbẹ̀ dé mọ́ junction yìí bó ṣe rí náà nìyẹn ẹgbẹ́ kan kọ́ ṣe kó wà ókè ọ̀hún ló máa gba yìí bẹ̀. awarawa láàrin ìgboro gẹ́gẹ́ bí oníròyìn a máa ń gbọ́ ara àwọn gbólóhùn míì táwọn míì máa ń sọ lẹ́nu àwọn kan máa ní fine boy ní gómìnà ń ṣe sà sẹ́sẹ̀ ní kéèyàn rẹwà ni. ó nọ́ọ̀mà kéèyàn ṣe fine boy ẹ bá jẹ́ mi. sẹ́sẹ̀ tiẹ̀ ní kéèyàn rẹwà. nǹkan burúkú kọ fine boy èmi tiẹ̀ láì gọ́fúnà alákọ̀ọ́ tèmi ṣe dìbò fún gọ́fúnà nìyẹn fine boy looking cute ó dẹ̀ neat ọlọ́lá dẹ̀ ni ẹ má jẹ́ ká mú yẹn ká mú kíní tẹ̀gbẹ́ ọlọ́lá ni gómìnà láti kó tó di gómìnà ilé tẹ bá rí ilé gómìnà ní Ìpẹ̀rù tẹlifíṣàn àwọn kan ṣe ń sọ̀rọ̀ sí pé kíní ló fọ́ owó wa kọ́ ló fi kọ́ ó ti kọ́ ilé yẹn ilé bí ààfin ọba England ni ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ ó ní to whom much is given much is expected gómìnà ò ronú gómìnà sínétọ̀ ló fẹ́ ṣe Ọlọ́run wá kádàrá pé gómìnà ló máa jẹ́ bàtàlẹ̀ tí kádàrá wọn yẹn ó jẹ́ kán ṣe dáadáa nǹkan tá à ń sọ nìyẹn kán ṣe dáadáa torí pé kí ni he never thought of becoming a governor. báwo lẹ ṣe mọ̀ bẹ́ẹ̀. gbogbo fillers àwọn èèyàn mo láwọn èèyàn ní political party wọn mi ìbá wọn ṣẹgbẹ́ ńgbà náà tó ń jọ pé àwọn tó jẹ́ ọmọ tó close mọ́ Amosu torí pé kí ni Amosu fẹ́ jẹ́ kí senator Lẹ́kan Mustapha ìyẹn ló wà ń bẹ̀ ńgbà yẹn ó fẹ́ kó continue as senator ẹ̀yin tẹ̀lé fẹ́ gbà lọ́wọ́ lẹ̀ no wọ́n jọ ń fa títí tó fi di pé ègé gbòkínì bọ́ síra wọn tó fi di pé Daniel ló débẹ̀ sí. Daniel ló wà ní senator nsọ. ok ní senator. lọ́dọ̀ ní amú àwọn professor Yẹmí Ọ̀ṣínbàjò bàbá Ọ̀ṣọ́bà gbogbo nítorí pé Amosu náà lágídí ẹ̀mọ̀ tí ẹ̀ máa ti lágídí jù náà á máa fi kan ṣe ra ẹ̀ náà òun ló fi di pé wọ́n fi tọ́ bọ̀ nǹkan ẹ̀ fún ló fi di pé wọ́n fi kílàdé tó ń múlẹ̀ wọ́n ṣàlẹ́pà ní primaries ló fi di pé wọ́n lọ mú ọ̀hún wá bàtà Ọlọ́run lè ti mú ọ Ọlọ́run ló ti gbé adé ìyẹn tí wọ́n sọ pé adé yẹn wà lórí gọ́vnà Dàpọ̀ adé gómìnà wà lórí wọn bàtà tó wá dé ó yẹ kán ṣe dáadáa kì í ṣe ọ̀rọ̀ ìjà ń ṣe kí máa búyàn máa sọ pé kí ni kàn ṣe ẹ máa ṣiṣẹ́ lọ just continue to work resources are there ó wà ń bẹ̀ ààrẹ sọ wọn àná ó wà ń bẹ̀. ṣé oòrùn tó wà lókè sì tasọ gbẹ fún ẹ má tanra wa òṣèlú ló wà ń sìn wọn lè ṣiṣẹ́ kan lọ títí mọ́ ìyá lára. pọ́nmọ́ bàdà bọ́ Abíọ́dún lè ṣiṣẹ́ kan mọ́. òṣèlú ló wà ńlẹ̀ ń sìn àsìkò òṣèlú la dé ń sìn mo gbọ́ nínú kí nìyẹn sọ pé àwọn yìí máa ṣe bíi 2000 roads àbí 2000 kilometres of roads. ara iṣẹ́ náà ara ìbò náà ni ara ìdìbò náà ni ara ìpolongo náà ni. ìpolongo ò sí lára bò kò sí lára iṣẹ́. ìpolongo ṣé nǹkan táwọn èèyàn bá ń rí náà mọ ṣé nǹkan gbogbo nǹkan tẹ̀ ń tọ́ka sí látàárọ̀ ẹ̀ ń gbìyànjú àti sọ̀rọ̀ nípa àwọn èèyàn kan. táwọn bá ṣiṣẹ́ wọ́n lè máa fi máa sọ̀rọ̀ pé yes ẹ lọ síbí ya mo ti ṣe lè mo ṣe lè ṣùgbọ́n lásìkò yìí tó máa ṣe sọ pé àwọn fẹ́ yíjú iṣẹ́ mi jáde àwọn sọ mẹ́ẹ̀kọ́ àwọn fẹ́ ṣe àwọn míì ẹ lọ kán èmi fẹ́ kí wọ́n publish ẹ̀ kọ́ gbé jáde pé ọ̀nà báyà fẹ́ ṣe lè yòó kọ́ jẹ́ kó gbọ́ àwòrán lẹ́yìn ìgbà báyìí táwọn kan á lọ wo bẹ̀ bóyá ó ṣeé ṣe ìgbà ló máa fi lè measure wọn a ní I expect pé wọ́n á kàn ṣe dáadáa gan. ẹ má bínú ṣe bí wọ́n máa ń sọ pé tówó bá ti wà pé kò sí tí ò ṣeé ṣe. bẹ́ẹ̀ni ṣùgbọ́n ìgbà tó wó dẹ̀ wà báyìí kò ṣeé ṣe wá pọ̀ ìgbà tó wà mo dẹ̀ ẹ má bínú mo ní nǹkan kan tí mo fẹ́ fún torí mi máa sọ pé I want to give it to him pé mo fẹ́ gbà fún wọn tí gómìnà bá dáwọ́ lé nǹkan kan ó máa ṣe bí ẹ pé àṣe àfáìn gan á wà alright ṣùgbọ́n tí ò bá ní ṣe ara kò ní ṣe ẹ wo Gateway Arena stadium yẹn ẹ rí nǹkan tó brand ẹ̀ sí irú àwọn nǹkan kan tó wà fún nìyẹn ó máa ṣe excellent ṣùgbọ́n àwọn tó ní ṣe rárá kò tiẹ̀ ní fọ́ọ̀kan ní disadvantage làwọn nǹkan yẹn so àwọn nǹkan yìí dẹ̀ rèé ó pẹ̀lú nǹkan tó ń affect a lot of business ẹ wo ọ̀nà pápá láǹtó Ṣàgámù sí pápá láǹtó ìsìnà ìṣẹ̀ ń tọ́ ọ̀bọ̀
ọ̀nà jẹ́ pé ó yẹ kó jẹ́ short cut. Ìjọ kan náà mo ti lọ há sínú ibẹ̀ yẹn rí bíi pé mo kábàámọ̀ láyé mi pé mo ti rìn tí mo rò pé wọ́n lọ́lọ́ mo kọ́ náà ò da ìpèsè báwọn tírélà ń gbàbẹ̀ mo fojú di aṣọ fojú di mo gbé BMW mo lọ rìn bẹ̀ ibẹ̀ ní gbogbo táyà bíi méjì ló ti condemn sí tí mo dẹ̀ lẹ́sà táyà yẹn kan ṣé máa fi mẹ́ta rìn mo láti wá ọ̀ka dust tó fẹ́ pa mí ń bẹ̀ ṣùgbọ́n nísìnyí wọ́n yẹn ń ṣe ṣùgbọ́n ṣó yẹ kó jẹ́ after 6 years. Tó bá di May 29 wọ́n ti pé 7 years. May 29 ẹ há sórí. May 29 wọ́n ti pé 7 years lórí oyè. Tán ṣe swearing fún wọn May 29 wọ́n máa pé 7 years ìjọ yẹn náà làwọn náà máa ṣe birthday. Wọ́n pé 7 years as the governor. Pẹ̀lú gbogbo resources tá a ní ó yẹ kán ṣe dáadáa. Wọ́n lè gba máàkì díẹ̀ o sí o mo kò sọ pé 3/10 àbí tó bá tún ṣe àwọn nǹkan kan sí ẹ̀kan ṣe gbogbo àwọn mọ́ junction nínú nìkan gbogbo àwọn ọ̀nà yẹn káàkiri lọ sí àwọn ibì káàkiri lọ sí Mọ́kọ́lá Ẹlẹ́gà gbogbo àwọn ọbẹ̀ yẹn gbogbo àwọn ọ̀nà alárúgbó àwọn ọ̀nà mi ò tẹ̀ ń ṣọ̀nà ọ̀ràn ẹ̀ tẹ̀lé sọ pé àwọn èèyàn ló ń gbé rẹ̀ mọ́ àwọn thank God pé wọ́n lọ sí alágbolé lẹ́nujọ́ mẹ́ta yìí wọ́n ṣe ìwọ̀nba díẹ̀ bọ̀ kò tí ì parí tí ó gba àwọn ọ̀nà ìpọ̀ ń bẹ́ pọ̀ káàkiri lọ sí Sábóńbí ní ọ̀nà àwọn pápá náà ń pè bẹ̀bọ̀ kì í ṣe pápá kíní o pápá lọ́nà Òkè Sábó ṣé ó dẹkẹ́ tuntun ẹ dáhùn mí ẹ wò pé ṣé sáwọn èèyàn ló ń gbé bí àwọn èèyàn ló ń gbé bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n irú ayé bẹ́ẹ̀ kọ́ là ń fẹ́ ìpínlẹ̀ Ògùn gateway state náà pé gateway to every good thing ní gateway to number 1 pace setter Ọ̀yọ́ ń pera wọn ní pace setter ní Ògùn ọgàn ló yẹ kó jẹ́ pace setter tó gbà wà la súnmẹ́kọ̀ development tó bá nísìnyí by now ó yẹ kí train ti máa ṣe train ní Togun state ní o láàrin ìgboro ó yẹ kó ti wà ó yẹ kó ti wà ibi tí a ní facilities now a ní resources a ní gbogbo ẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn then even nígbà tó gbé ordinary transport kìíní CNG gan tán ta gbé ààrẹ kankan mọ́ sìn ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe náà kọ̀ páàkì sí Òkè Mọ́sàn bẹ́ẹ̀ so gbogbo àwọn kìíní yẹn jẹ́ pé tó lè dín owó mọ́tò kù but táwọn èèyàn gbogbo wà pé wọ́n ti fi wọ mọ́tò tán wọ́n ti fi ṣe gbogbo ẹ̀ gbogbo àwọn kan yẹn kò sunwọ̀n yẹn mo sọ pé mo fún wọn ní 3/10 wọn ò ṣe dára tó ṣùgbọ́n ààrẹ mo ti fún wọn 7 wọn ò tí gba 10 o ààrẹ ò tí gba 10. ká wá padà lọ sí gbogbo ọ̀rọ̀ tá a mú bọ̀ láti bẹ̀rẹ̀ gangan àyàbá díẹ̀ lélẹ̀ ìfẹ́ jẹ́ ó ní ọ̀rọ̀ adarí ẹ̀sìn àtàdarí ìlú nílẹ̀ Iran Kamaleli Ali ká lọ sórí ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ padà sórí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ká mú bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo àwọn àlàyé táwa fi kún tó fi dórí ọ̀rọ̀ gómìnà ọ̀rọ̀ ààrẹ ọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún kí làmọ̀ràn yín ká tó máa lọ. àmọ̀ràn mi lákọ̀ọ́kọ́ ni pé tí a bá ń ṣe nǹkan ká máa rò bóyá ó ń ní ẹlòmíì lára tàbí ó ń tẹ́ wọn lọ́rùn ká máa yẹ ẹbẹ̀ wò ìyẹn ló wà fún ààrẹ àná títí Iran bó ṣe ní àwọn èèyàn lára kò yẹ wò ìgbà míì ẹni tó le tó tún rọ̀ kì í ṣe pé ẹni tó rọ̀ bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ abẹni tó le ó máa le díẹ̀ ó máa rọ̀ díẹ̀ òun lèèyàn fi ń ṣe olórí then ẹlẹ́ẹ̀kejì olórí sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń gbọ́ràn tó máa sọ pé má fi ẹ̀tanú sí pé wọ́n ń ṣètánú fún mi ni wọ́n ń ṣe irọ́ wo pé ọ̀rọ̀ tẹ́ni yẹn ń sọ ó fẹ́ kí n ṣe dáadáa ó yá nǹkan tó wá sọ yẹn màá wá jọ lójú màá wá lọ ṣe á wá dájú nǹkan tó lọ bó ṣe dá nìyẹn then títí Sunday Igboho téèyàn bá ti irú ẹni yẹn pé téèyàn bá ti ń jà wọ́n ní ìjà mọ̀sàmọ̀sá àbí kí wọ́n ti ń pè mọ̀jàmọ̀sá ó lá máa kíkanjú lójú ogun jà díẹ̀ sá díẹ̀ ni òun dẹ̀ ní Sunday Igboho ṣe so mo kí i bó ṣe ká ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá ń ṣe gàgídíjàgan kan súnmọ́yìn díẹ̀ tó dúró kí ni ẹni tí ò bá mọ̀jà tí ò mọ̀sá wọn ló ń bá ogun ibòmíì lọ ni o so títí gómìnà wa afẹ́kàn ṣe dáadáa sí slot àwa Rẹ́mọ rèé torí pé a lè jẹ gómìnà lọ́dún mẹ́jọ lénìí lẹ́yìn ọdún mẹ́jọ lẹ́yìn ilé àfi tọ́lọ́run bá sọ pé òkè o àfi tọ́lọ́run bá dé
ṣùgbọ́n pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí lọ́dún mẹ́jọ lénìí lẹ́yìn ọdún mẹ́jọ àwọn tí ó bá lọ sí bí ó lọ síbi kíbi fún àpẹẹrẹ bí ó wá sẹ́gbà àbó lọ sí Yewa àwa Rẹ́mọ Ìjẹ̀bú náà wà ń bẹ ṣé Ìjẹ̀bú àwọn àtẹ̀pá so àǹfààní tàwa rèé láti ṣe àwọn nǹkan tó ṣe pàtàkì wọ́n ti ń ṣe àwọn títì kan náà ní Rẹ́mọ ń bẹ o ṣùgbọ́n pẹ̀lú ibi tí development dé ibi tí ayé lajú dé lónìí àwọn ọ̀nà tó fẹ̀ tó dẹ̀ tẹ́ dáadáa òun ló yẹ ká ṣe kí n ṣe ọ̀nà porongodo ọ̀nà tórótó ká má ba slot wáyé ẹ wo Ojidi náà nígbà tó ṣe state secretariat dọ́là táyìn ń lò yìí òun ló ṣe independent power project wọ́n gbé wá tí wọ́n bẹ̀ sí ṣe àwọn kan yìí ń lò ní secretariat ń bẹ̀ dèní tẹ́ pé èyí tó dẹ̀kù wọ́n jẹ́ kó bàjẹ́ Amosu ló ṣe yẹn wọ́n jẹ́ kó bàjẹ́ then àwọn so many projects oríṣiríṣi airport tí gómìnà kọ́lé ní lórúkọ ní pẹ̀lú owó ìpínlẹ̀ Ògùn Ojidi ló bẹ̀rẹ̀ ló initiate ló ṣe everything ló ṣe gbogbo ẹ̀ approval gbogbo ẹ̀ ṣùgbọ́n ìjà political ìjà òṣèlú ló jẹ́ kó rí ṣe mọ́ láàrin òun Dípọ̀dínà àti Amosu tó di pé kí ni ẹ̀ dàrú mọ́ra wọn lórí owó tó fẹ́ gbà tó ẹ̀ fi ṣe kò rí fi ṣe tó pé kò sí owó lásìkò yẹn ṣùgbọ́n nísìn owó gọbọi ló wà nílẹ̀ ṣùgbọ́n yẹn náà pẹ̀lú that same airport ó jẹ́ ká ti gbé lọ sí ìpele míì by now ó jẹ́ kí a ti encourage àwọn investors tó máa ní warehouses káàkiri gbogbo domain yẹn títí dé ọ̀nà express ọ̀nà Ṣàgámù bí ọ̀nà Abẹ́òkúta bí different warehouses tó yẹ kó wà jẹ́ pé ẹ̀ ń kẹ́rù bọ̀ báyìí wọ́n á níbi tó máa kó sí gbogbo àwọn nǹkan mẹ́rin la gbọ́dọ̀ encourage but nígbà kọ̀ọ̀kan nǹkan a ná billions of dollars sí nǹkan Ọlọ́run gbàdúrà wa. Àmín. Tó ẹ ṣeun Honorable Barrister Yomi Solanke adúpẹ́ fún àwọn àlàyé yín lórí ètò ẹ kí àwọn èèyàn kẹ́ dárúkọ yín lẹ́ẹ̀kan sí ká máa ṣe. Orúkọ mi ni Honorable Barrister Yomi Solanke JP lẹ́ẹ̀kan sí mo kí ẹ̀yin èèyàn wa gẹ́gẹ́ bí mo dẹ̀ yín sọ mo kí gómìnà wa o ṣùgbọ́n kí gómìnà ṣe sí kàn ṣe dáadáa gan-an 2000 road náà ń sọ pé àwọn fẹ́ ṣe kàn ṣe bíi 4000 roads ní Ògùn State bíi 6000 plus kilometres of road lání 6000 plus kilometres of road káwọn pẹ̀lú owó tó wà nílẹ̀ yìí kàn ṣe ó kéré jù 4000 kí kó má fẹ́ síbì kan tàmálà fẹ́ ṣe kí ní sígbà ẹ̀ lá má lè yìn wọ́n ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí ẹ má bínú wọn ò tí ì ṣe dáadáa Ọlọ́run á dẹ̀ ràn yín lọ́wọ́ láti ṣe dáadáa. Àmín. Tó ẹ ṣeun ẹ̀yin èèyàn wa kí lè ròyìn pẹ̀lú àwọn àlàyé ọ̀rọ̀ yìí ẹ bá wa pín fídíò yìí ó ṣe pàtàkì kódà lọ́dọ̀ àwọn tọ́rọ̀ bá tún kàn kẹ́ ẹ bá wa pín ká lè jọ kẹ́kọ̀ọ́ nínú ẹ̀ ní comment section yẹn já mèrò tiyín pẹ̀lú Tóbi Fásùgbà ló kọ mi Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ́ ń pè mí lónìí ẹ ti wò lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́ ẹ máa pín fáwọn ẹlòmíín lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Àwọn ohun tá à ń gbọ́ àwọn ohun tí èèyàn ń rí ó máa ń ní í ṣe ó dẹ̀ máa ń nípa nínú ìgbésí ayé àwọ̀ ẹ̀dá èèyàn ó máa ń bọ́ sínú ọpọlọ Ọlọ́run láti ṣiṣẹ́ tó túmọ̀ sí pé ohun tá a bá rí ohun tá a bá gbọ́ ohun tá a ń wò ó ní iṣẹ́ tó ń ṣe nínú ayé ẹ̀dá. Béèyàn bá gbọ́ orin míì á jẹ́ orin àdúrà kódà ẹlòmíì ò lè gbàdúrà ṣùgbọ́n tó bá ń kọ àwọn orin àdúrà tàbí tó ń gbọ́ àwọn orin àdúrà ó lè ti bẹ̀rí ìdáhùn tó ń béèrè fún òun ló mú Kálà ní Nightingale ṣe kinní kan orin wọn tí wọ́n pè ní Agbára Kọ́ ó ní àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ kan nínú eléyìí tó jẹ́ pé bó ṣe jẹ́ pé ó ṣòro fún ọ̀pọ̀lọpọ̀ láti gbàdúrà ó ṣòro fẹ́lòmíì láti sọ ohun tó dáa sínú ayé ara ẹ̀ orin yẹn gan bẹ́ẹ̀ bá ń kọ máńgẹ́lì tó ń kọjá ó lè tibẹ̀ wá ṣẹ sínú ayé yìí mi máa ń gbọ́ nínú mọ́tò lórí ìrìn ibikíbi tí n bá wà ni mo ti ń gbọ́ orin náà ẹ gbìyànjú láti lọ gbọ́ orin Àlàní Nightingale gbogbo social media handle wọn Àlàní Nightingale lẹ́ẹ̀tẹ̀ ẹ subscribe ẹ like ẹ comment ẹ dẹ̀ share ẹ ṣeun. ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀ tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán tó bá dẹ̀ jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́ mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o nípa Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ máa bá mi wò ó ẹ wo ó lèmi náà máa ń wò ó ṣẹ́rí tí n bá ti ń wò
mo máa ń gbàgbé ìrònú. Mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí bóyá mo sùn tàbí bóyá mo dúró. Tí ẹ̀yin náà bá ti ń wò, ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀. Ẹ máa ṣe kí ni? Ẹ máa tẹ̀ sójú ẹ̀ kí ẹ dẹ̀ máa wò ó. God bless you. Bembeyeke TV. Ẹ ṣé gan.